Yorùbá ti gbàgbé Sunday Igboho pátápátá. Yorùbá ti move on. Yorùbá ti gbàgbé Àdìsá ọmọ Adéyẹmọ. Yorùbá ti gbàgbé Májàsọ́lá Ìgbòho Òòṣà. Yorùbá ti move on. Yorùbá ti move on o. Yorùbá ti move on. Àwọn ọmọ Ìgbò dúró tán ni. Wọ́n dúró lé dádì wa Àkànbí ọmọ Olódòde, wọ́n dúró lé lọ́rùn ni. Wọ́n dúró lé lọ́rùn ni. Wọ́n lẹ́ni tó sùn la máa ń jí, ẹnìkan ò kí ń jápé rọrọ. Wọ́n dúró lé Àkànbí ọmọ Olódòde lọ́rùn ni. Wọ́n ní Nnamdi Kanu gbọ́dọ̀ gba òmìnira. Ẹ̀kọ́ tí ń fojú mímu hàn. Àwọn ọmọ Ìgbò tí ń ní òpù. Òpù tí ń wà fáwọn Biafra. Yorùbá bó o ní? Ẹ ti gbàgbé Sunday Igboho. Òwe tẹ́ ẹ máa ń pa wípé òmùgọ̀ èèyàn ló ń jà fún ìlú. Ẹ ti ń react lórí òwe yẹn. Oníkálukú ti move on. Oníkálukú ti move on. Àrùn ti pẹ́ nìkan wà lẹ́yìn odi tí ò ní access sáwọn properties àwa ò rántí, ṣùgbọ́n àwọn ọmọ Ìgbò ń jà katikati ni pé níbo despite pé Òbí kọ́ ló wọlé, àwọn ọmọ Ìgbò ń jà wọ́n ń jà fitafita ni. Yorùbá àwa ti move on. Ìgbà tá àti ẹ̀ move on ń kọ́. Ìgbà tí Yorùbá ò move on ń kọ́. Pátádì sọmọ Adéyẹmọ jáde gan-an àmọ́ tá a fojú ẹ̀rí nílẹ̀ Yorùbá. Àwa la mọ̀ pé literate, àwa la mọ̀ pé kọlà ní, àwa la mọ̀ pé gbá ní, àwa la mọ̀ páwo ní ọ́bí ń tọ́. Àwọn àṣàbùjà wọ́n dé ń kó kàlà jáde, wọ́n kó oríṣiríṣi jáde, AK-99, AK-2000, wọ́n kó everything jáde. Àṣàbùjà general àṣàbùjà ó sì ń flaunt ẹ̀ pé ìyá yín tẹ́ bá wá pé ẹ̀ ní pé lọ. Gbogbo àwọn ọmọ Ìgbò ń sìn, àti tó fẹ́ Biafra àti tí ò fẹ́ Biafra, gbogbo wọn wá lọ. Àwọn tó ń lọ sí kí lorúkọ ẹ̀, Sokoto ẹsẹ kìnnì kan náà, òun náà tún wá. Àwọn fídíòsì wà mi tá máa ṣó fún yín. Oníkálukú wọn ń lọ bẹ̀ ni. Àwọn ọba wọn, àwọn ìjòyè wọn. Ìgbà tí Sunday Igboho wà ń Kútọ̀nù, àti ẹ̀rí ìborùn sọ léjìká tá máa fi lọ síbẹ̀, àyàfi àwọn kọ̀ọ̀kan. Ṣùgbọ́n àwọn tó ń lọ àwọn bíi ẹsẹ ń dìgbò lẹ̀ Ìgbò tó jẹ́ bí àwọn ọba fún wa ńlẹ̀ Yorùbá. Èmi ò bí wọ́n ti ẹ̀ra data sí fóònù wọn dípò tó máa pọ̀ ọmọ Adéyẹmọ, tó máa pe Sunday Igboho ṣàpè Àdìsá bò ó ní Kútọ̀nù. Àwọn ẹsẹ ń dìgbò, àwọn bàbá ń dìgbò, àwọn bàbá onífùfẹ́ oníyẹ̀ǹyẹ̀ ní fìlà mi ò rántí orúkọ tiwọn yẹn ni. Àwọn shift wọn now everybody wọ́n troop out ni. Gbogbo ìjẹta àti everywhere nílùú wọn wọ́n tún ti ṣe protest generally, eléyìí generally they protested wípé Nnamdi Kanu must be free. Yorùbá àwa ti move on. Many of us àti gbọ̀nà bòmíì. Àrùn ti pẹ́ nìkan dìde fún wa. Now ṣé lóòótọ́ ni pé Yorùbá àtàwọn Fúlàní ọkọ àtìyàwó ni wá? Even ọkọ àtìyàwó ń gbà mí tọkọ bá ṣì èrè ìyàwó máa kọ̀. Marriage is not do or die. Tíyàwó bá sínwín ọkọ máa kọ̀ kalẹ̀ náà pé wetin dey happen, ṣé mo fẹ́ pa mí ni? Wọ́n sì ń palẹ̀ Yorùbá lọ. Báyìí. Yorùbá ẹ ti gbàgbé ọmọ Adéyẹmọ. Ẹ ti dàdá bùkátà ẹ̀. Ẹ ti fi sẹ́yìn odi. Ẹ ti ní kó máa da fèsì ẹ lọ. Ẹ ti gbàgbé. Kò bá má jẹ́ bẹ́ẹ̀. Kò bá má rí bẹ́ẹ̀. Àti gbogbo ẹni tó fi Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tó ń forúkọ Àdìsá build page tí wọ́n fi ń jẹun lénìí. Many of them ti gbàgbé. Wọ́n ti gbàgbé. Oníkálukú ti move on. Oníkálukú ti yà sí bàrà, wọ́n ti yà sí wòrò, oníkálukú ti yà káàkiri. Tí ẹnìkan bá sọ fún ẹ pé Igbo politician lòun lè níyì o lára àwọn tó ń sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì, tó bá sọ̀rọ̀ Nàìjíríà díẹ̀ á sọ̀rọ̀ Nnamdi Kanu díẹ̀. Àwa ò rántí mọ́. Sunday Àdìsá ọmọ Adéyẹmọ, bàbá mi ò ní jẹ̀bi. O ò ní sọ wípé kí lójú ọmọ Yorùbá fún.
o ò ní sọ pé kí ló dìde fún wọn Yorùbá fún. Àdìsá ò ní dààmú. Ẹ̀yin tẹ́ ń kí mi mo kí yín, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú dédé àsìkò yá according to the time tí show yìí bá bá yín o. Ẹ rí fídíò tí mo jùlẹ̀ níjẹta, tíjẹta ni mo jùlẹ̀ àbáàná. Ẹ bá àwọn ọmọ Ìgbò ṣe jáde, àti ń gbọ́ ní kọ́nọ́fín, ní kọ́nà bákan bákan, wípé ọ̀rọ̀ àwọn ọmọ Ìgbò yẹn bóyá dádì wa Àkànbí ọmọ Olódòdẹ. Má play ẹ̀ fún yín o. Wọ́n ní wọ́n ti ń dialogue pẹ̀lú wọn bákan bákan pé èèyàn ọmọ yìí. Number one, I appreciate you. Ẹ tó bá fẹ́ bínú lè bínú, but mi ì nífẹ̀ẹ́ kẹ́ bínú. Ọ̀rọ̀ yẹn tí bá ti sọ́kọ má ti pé má sọ bẹ́ẹ̀ mọ́. So mi ì nífẹ̀ẹ́ kẹ́ bínú. Sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí pé mo appreciate Tinubu. Yes, constitutional right èèyàn ni kí èèyàn ṣe protest. Constitutional right àwọn ọmọ Biafra ni kí wọ́n ṣe protest, kán demand fún freedom in Nnamdi Kanu. Thank you, Ọba Tinubu. Wípé ẹ dá sójà sí wọn, wípé kán lọ pa wọn. Ayé Buhari, a rí Operation Python dance, Operation Crocodile dance, Operation Kulikuli and Donkwa dance, kódà Operation Atasuya, àti Operation Atagígún dance tí wọ́n ń pa àwọn èèyàn nípakúpa. Àwọn ọmọ Ìgbò ẹ tẹ́ bá ti rí pé fídíò yẹn lè lọ wo lórí YouTube mi Yorùbáwùyí. Wọ́n jáde ní gbogbo state, wọ́n protest fún freedom in Nnamdi Kanu. Yorùbá ṣáà ti gbàgbé Sunday Igboho ni. Èmi ń béèrè ní o, it's just a question o. Yorùbá ṣáà ti gbàgbé Àdìsá ọmọ Adéyẹmọ ni. Ṣé Májàsọ́lá ò sí lókan àyà tiwa mọ́ ni? Ṣé àwọn Biafra nìkan ni wọ́n nífẹ̀ẹ́ Nnamdi Kanu tó dìde fún wọn ni? Ẹ má bínú o, ẹ má bínú o, ẹ má bínú o, mò ń béèrè ni. In 2017, for instance, tó bá yẹ pé àwa ti gbàgbé Sunday Igboho, fídíò kan mò ń wá fídíò, tó bá ní fídíò yẹn lọ́wọ́ ẹ lè sáré sọ fídíò yẹn sí mi, tí Fúlàní kan tó wọnú oko ọmọ Yorùbá kan, tí wọ́n ní ó jókòó sínú oko yẹn, wọ́n wá ní kó dìde nínú oko yẹn, òun ò ní dìde. Tó bá ní fídíò yẹn lọ́wọ́ ẹ má bínú torí ọlọ́jẹ́ kí n èèyàn ṣáà kí mi comment section, mo kí n torí ọ̀rọ̀ Àdìsá ó máa ń rí bákan bákan lára mi. Ọlọ́run, ẹni tí ò sí ní ṣú àwọn ìyàwó Sunday Igboho kò lè understand bó ṣe máa ń rí lára mi. Ẹni tí wàá ti sí ní ṣú ẹ, if you are not in my shoe, you don't know what is happening. Tí máa ń sọ̀rọ̀ olóyè Adéyẹmọ, àwa la lè sọ nípa ẹ̀, àwa la lè sọ nípa ẹ̀. Ṣé o ti sáré gbàgbé ni? Ẹni tó bá ní fídíò yẹn, thank you bàbá mi Ugu, ẹ ṣé gomo kí wẹ̀ thank you mi, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú dédé àsìkò yìí according to the time tí show yìí bá bá yín. Èní ni January 22nd, 2026, ọjọ́ kìíní oṣù kẹrìndínlọ́gbọ̀n ọjọ́ kìíní oṣù kejìlélógún 2022 ọdún 22 Yorùbá àwọn máa kọ díẹ̀ náà ní ọdún 2026. Tinubu release Sunday Adeyemo Igboho, thank you. We are gonna protest lórí internet. You saw it. Please, if you have that video, send it to me. Fídíò mala yẹn kí n play ẹ̀ fún àwọn èèyàn. Ní ilẹ̀ Yorùbá of today, Fúlàní kan sì ń jókòó sínú oko àwọn bàbá wa, ó jókòó kalẹ̀ báyìí. Àwọn bàbá yẹn sọ pé kó dìde, ẹ máa rí ẹ̀rù nínú ohùn àwọn bàbá yẹn pé kó dìde nínú oko àwọn. Ó lóun ò ní dìde. Please, if you have that video, send it to my number now. Let me play it fún àwọn tí wọn ò tí ì rí. Ẹni tó bá ní fídíò ẹ bá mi send ẹ̀ sí nọ́mbà mi nísìn. Kí n play ẹ̀ fún àwọn tí wọn ò tí ì rí. Èmi náà mo ti rí fídíò yẹn but mo busy. Mo busy no jẹ́ kí n lè ṣe fídíò, but we can still continue where we stop. Now, wọ́n ní dádì wa Àkànbí ọmọ Olódòdẹ, wọ́n ní àwọn àti àwọn Biafra. Ẹ mọ̀ ọmọ tó bá ṣipá nìyí ẹ̀ máa ń gbé.
gbàmí lèèyàn máa ń gbà ẹnìkan ò kí ń gba méṣẹ mi rò mo ń dúró de fídíò náà tó bá ní lọ́wọ́ kó sẹǹdẹ sí mi o gbàmí lèèyàn máa ń gbà ẹnìkan ò kí ń gbà mo fẹ́ sáré sọ kíní kan fún yín gbàmí lèèyàn ń gbà àìgbà méṣẹ mi rò ẹ̀yin ò kí ń gba méṣẹ mi rò gbàmí lèèyàn máa ń gbà gbàmí lèèyàn ń gbà àìgbà méṣẹ mi rò ṣẹrí lára àwọn. wọ́n ní ìjọba jà wá tó ṣèjọba lórí ẹ̀ lọ ìwọ́jọba ọlọ́run lójú gbogbo ìjọba lọ tẹ́bà ṣe dáadáa tẹ ló ń dàṣà kò sí wèrè o tí mẹ́kùnù ń dàṣà kan máa wò yín nìran n tó máa béèrè lọ́wọ́ yín àgàjẹ̀ mi yín lọ. Àyìnlá tíá ní sáfẹ́jọ́ amùkòkò Àyìnlá nì wo. Thank you, God bless you. Àyìnlá ti wà ní sáfẹ́jọ́ abínibí yàtọ̀ sábílítì o a ó ṣòro ilé wa alájọ bí fi lẹ́nu ní ibẹ̀ o jọ̀rọ̀ kòríkò sùn lọ Àyìnlá tíá nílùú tíá nílé tíá léje tíá Àyìnlá nìyẹn èmi àti a ní many things in common ọmọ èjì ìjọ ni wá sáfẹ́jọ́ amùkòkò kan náà ni August kan náà ni Leo kan náà ni ọgbà kan náà ni ó ń gbá lórí anybody kan náà jọ làwa méjèèjì so if you dey do cleansing you just dey do cleansing àmọ́ra wa dátì ẹ mọ̀ àwa mọ́ra wa o àmọ́ra wa tá a bá ríra wa o dátì ẹ mọ̀ ní Àyìnlá àtìrá nìyẹn ẹ gbọ́rọ̀ tí Saheed Òṣùpá kọ́kọ́ sọ náà ẹ tó wà lórí TikTok bá wa power tap kí ni bá rí yín gbé wọlé mi ni máa gbé wọlé kó máa jábọ̀ padà so ẹ bá power tap tó bá tó gbé wọlé máa gbé yín wọlé ẹ tó wà lórí YouTube náà ẹ bá wa tẹ tán pọ̀ ẹ ká gbọ́ orin Àyìnlá lẹ́ẹ̀kan sí màá dẹ̀ ara aláìsí ẹ̀ díẹ̀ kí tó wá play nǹkan tí mo fẹ́ àbí kí wọ́n ní káyìnlá dúró náà ni Àyìnlá ṣé wàá dúró náà bàbá mi jẹ́ ká kọ́kọ́ lọ báyìí ó ní gọ́tà ni ó ní how many states should emerge from ex-Nigeria? How many states? Gọ́tà ìmọ̀wó kíní ẹ̀ ń jọ o àwọn ni wọ́n ń sọ̀rọ̀ pé state mélòó ni kí àwọn ní kó jáde nínú Nàìjíríà ẹ má jẹ́ ká tanra wa o àwọn bàbá Akíntóyè lè máa ṣe diplomatically kí ò bá wù iná máa ká lòlò tiẹ̀ bákan but ní pushing àwọn ọmọ Ìgbò ń push burúkú lọ́wọ́ yìí àwọn ọmọ Ìgbò wọ́n ń push burúkú lọ́wọ́ yìí àwọn tó dẹ̀ jẹ́ àgbààgbà wọn ò fi bò they stand by Nnamdi Kanu wọ́n ti pe Nàìjíríà ní ex-Nigeria jẹ́ kí n wọ àyẹ̀tẹ̀ wà lórí TikTok báwo mo ṣe fẹ́ ṣe báyìí ẹ máa bọ̀ lórí YouTube if you can watch me on YouTube please come on YouTube mi lè máa flip kámẹ́rà bí ṣe gbé gan ẹgbẹ́ kan ló bọ́ sí jẹ́ kí n dẹ̀ sún báyìí ẹ má bínú ẹ̀tẹ̀ wà lórí TikTok àwọn ò tí ì mọṣẹ́ àwọn tó mọṣẹ́ ọ̀tọ̀ àwa ò tí ì mọṣẹ́ dáadáa wọ́n ní kò lè pè mí ẹ má bínú TikTok ẹ jẹ́ kí n gbé sẹ́gbẹ̀ẹ́ kan báyìí kò lè pè mí láti máa ṣe nǹkan tí mo fẹ́ ṣe wọ́n ní how many states should emerge from ex-Nigeria ex-Nigeria tó bá pè èèyàn ní ex ẹjọ́ ẹ̀yìn tẹ́ bá kàwé kí ló mì ní o torí mi ò lọ sí school tó bá pè èèyàn ní pé ex mi ni ex ẹni mi kí ló mì tí àwọn gọ́ńtà ti ń sọ wípé ex ní Nàìjíríà they are now asking fún how many states ló máa jáde nínú ex-Nigeria when they say state that's nation Biafra nation Arewa nation Yorùbá nation Yorùbá nísìn àwọn ọmọ bí Odùduwà Ọlọ́run má ṣe wá lọ́mọ ayì Yorùbá Ọlọ́run má ṣe wá ní ọmọ ayì àwọn tó lè yé àwọn tó bá jọmọ gbóná ní ọ̀rọ̀ mi lè yé tí ìgbóná bá wù ẹ́ títí tó máa ní ọkùn o ọmọ ayì ẹ tó bá jọmọ gbómìnà fẹ́ mú bíyá àwọn original ọmọ gbóná wà comment section bá mi kọ sí comment section tí Yorùbá bá wù ẹ́ títí tí ìgbóná bá wù àgàgà àwọn gbóná tiwa tó kọǹkì tó bá wù ọ títí ọkùn ọmọ ayì
ọmọ ayì Ọlọ́run má ṣe Yorùbá ní ọmọ ayì lórí ìta bàbá mi gúgú ẹ̀ṣin ó ti lọ aláẹ̀dá àtọlóyè yìí ò dá rárá ọ̀dọ́ bá pè ọ́ ní x ọlọ́tàn ti lọ so x Nàìjíríà bàbá mi gúgú ẹ bá mi wo ẹni tí gọ́ńtà yìí jẹ́ kẹ bá mi gbé sí comment section kí n wá pin ẹ̀ fáwọn èèyàn kí n má fẹnu mi sọ Gunter Fellingham ẹ bá mi wo ẹni tó jẹ́ ẹ bá mi gbé sí comment section kí àbọ̀ anybody kó bá mi wò kí n gbé sí comment section kí n pin ẹ̀ káwọn èèyàn lè bá a rí àwọn tí wọ́n tún àwọn British àwọn ará bí gbogbo wọn pátápátá àwọn funfun tí wọ́n rún wa pọ̀ àwọn ni wọ́n ti ń pe Nàìjíríà ní X yẹn Biafra sì ló pé Biafra làwọn àwọn ọ̀jọ́ ń bọ̀ tápá àwọn fẹ́ jọ ẹjọ́ kí ni Yorùbá fẹ́ Odùduwà nation àbí Yorùbá nation àbí àìṣetán àti ìṣetán tó bá ní àwọn Ìgbò ẹ wá ń sì kí lẹ fẹ́ wọ́n ní Biafra nation tó bá bi àwọn Haúsá kí lẹ fẹ́ wọ́n ní Arewa nation tó bá wá bi àwọn ìjọ kí náà fẹ́ àwọn ní ìjọ nation ẹjọ́ kí lẹ̀yin fẹ́ o Yorùbá nation yíyá a kì í ṣe Yorùbá Odùduwà nation la fẹ́ yíyá àwọn ò kì í ṣe Odùduwà Yorùbá nation la wá Ọ̀yọ́ nation àti Ilé-Ifẹ̀ nation ṣóun lẹ fẹ́ àti ìrẹ́dì ẹgbẹ́ àwọn Fúlàní bọ́tàǹsì wọ́n ní àwọn ò ní gbà kí Nàìjíríà pín even Gumi fún ara ti bọ́tà wọ́n láwọn ò ní gbàṣẹ wọ́n ní pípín Nàìjíríà wọ́n ní Yorùbá Nigeria unity is non-negotiable wọ́n láwọn ò ní gbà kí Nàìjíríà pín wọ́n láwọn dúró tán ni okay káwọn sí pé àwọn tó fẹ́ bá wa pín náà tẹ̀ tí wá dé because àwọn náà ti ń pè ní ẹ̀sì wọ́n ti ń pè Nàìjíríà ní ẹ̀sì ẹ kúkú èmi kúkú kọ́ ni mo sọ olè ń wò yẹn wọ́n ní ẹ̀sì ní Nàìjíríà wọ́n ní how many states should we emerge from ex Nigeria àwọn náà kúkú bá wa pọ̀ àdùnnà sọ fún wa pé Nàìjíríà ti lọ yìí kí wá ní Yorùbá fẹ́ Yorùbá nation àwọn kan láwọn ò ṣe Yorùbá gbà tí mò ń pariwo fún yín pé ọ̀rọ̀ Ọọ̀ni àti Aláàfin just mere distraction ṣùgbọ́n tó pé àwọn blogger tó sọ̀rọ̀ àwọn agitator tó sọ̀rọ̀ àwọn the speaker Yorùbá nation gbogbo alamọ̀ntàfí ọjọ́ wa ní kún wà tó bá yóò mọ̀ oníkálukú mọ ìdí tó fi ń bọ̀ tàbí pé má pààrọ̀ mi à ń sọ̀rọ̀ fúnlẹ̀ Yorùbá Sunday Igboho lówó ó kọ́lé ó bímọ ó níyàwó ó ṣe gbogbo Ọlọ́run kẹ́ ó fi gbogbo ẹ̀ lẹ̀ ó wá jà fún orílẹ̀-èdè Yorùbá ara àwọn mìíràn tó ń pọ́n wá Yorùbá nation no going back owó làwọn ń wọ́ lọ́wọ́ àwọn aráàlú òyìnbó àmọye àwọn tí wọ́n ọ̀kadà fún nínú Yorùbá nation tí wọ́n mú ọ̀kadà tó ní kó máa fi wọ ọgbó káàkiri tẹ̀lé àwọn wèrè yìí wọ́n mú ọ̀kadà wọ́n gbé fáwọn onídìlíbà ẹlòmíì gbọ́ ọ̀kadà kalẹ̀ ní aya purchase iṣẹ́ owó oníkálukú ló máa bèrè lọ́wọ́ ẹ̀ fún Yorùbá nation àmọye àwọn tó dá platform kalẹ̀ tí wọ́n extort àwọn èèyàn tí wọ́n gbó lọ́wọ́ wọn nítorí Yorùbá nation ẹ continue kẹ́ máa flag problem tí yín nìyẹn táwọn tó ń wò mí tó bá gbádùn ẹ̀ wọ́n á mọ necessity tó yẹ kán ṣe bóyá kí comment máa flow kọ́ máa rí flag bóyá kẹ́ máa bá wa tẹ́tàn bóyá kẹ́ máa bá wa share ìgbà kan ni ìyá kan mo tó kọ sí comment àbí bàbá ni wọ́n ní obìnrin yìí gbogbo ọ̀rọ̀ kọ́ lè máa fi ń rẹ́rìn wípé bí a tó pé àwọn èèyàn ẹ̀ tó pé ò sí Nàìjíríà ṣùgbọ́n kò rántí pé àwọn èèyàn ẹ̀ wà Nàìjíríà mo rí pé new person ni wọ́n àti sunkún ojúlówó wọn wá ń ṣẹ́ mọ́ mo dẹ̀ máa ń sọ̀rọ̀ bàbá mi fún yín bàbá mi ní tó máa advice ẹ̀ kò ní dùn mọ́ òun kò lò ó nítorí tí ìyá yẹn bá dé òun á lè sọ fún ẹ wípé ṣebí mo sọ fún ẹ ṣebí mo sọ fún yín àbí mi ò sọ fún yín wípé ẹ jẹ́ ká dúró lóṣùṣù ọ̀wọ̀ distraction ní ìjà Aláàfin àti Ọọ̀ni tí èèyàn méjì bá ń tàwọn sí àwọn pé tí bá mú ẹ máa ṣe léṣe tí bá mú ẹ máa ṣe kinní kan ṣe rí ẹ̀yin tẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ wọn tẹ́ bá gbé abọ́ oúnjẹ yín báyìí bóyá wọ́n ń búra wọn bíbí ẹ wá sún ẹ ń jẹun Ọlọ́run mọ̀ pé wọn ò ní jà wọn ò ní bára wọn jà ibo náà ti já wa kódà kan ti já mi kó lórí platform kan
àwọn wèrè bí wọ́n ti já wa kó lórí Facebook wèrè ní súná yín mi ò kí ẹ̀. tẹ́ bá wá gbé abọ́ yín tó bẹ̀rẹ̀ sí ní búra wọn tí ẹ bá wo ojú wọn ògún gbọ́ wọn ní bára wọn jà. ṣùgbọ́n kéde tó sọ kí tọ̀hún tó ẹ ní sùúrù o mi lè ní sùúrù ẹ jẹ́ kó bára wọn kó. ohun tó ń dó wa àwa tálíkà nílẹ̀ Yorùbá ó kọjá okó. I am sorry for saying it raw. ohun tó ń dó wa nílẹ̀ Yorùbá ó kọjá be careful. now wọ́n ti ń béèrè pé state mélòó ni kó emerge kúrò ní ex-Nigeria. ẹ jọ̀ọ́ state wo ni ti yín Yorùbá nation àbí Odùduwà nation? ẹ bá mi kọ state tí tọ̀dọ̀ yín jẹ́ bẹ̀kẹ́ tó kọ̀ yẹn tán ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Àyìnlá. fídíò wà níbi tí mo fẹ́ ṣò fún yín Àyìnlá. wọ́n ní ìjọba jà wá tó ṣèjọba lórí ẹ̀ lọ ṣùgbọ́n ìjọba Ọlọ́run lójú gbogbo ìjọba lọ. tẹ́ bá ṣe dáadáa tẹ́ ló ń dàṣà kò sí wèrè o tí mẹ́kúnnù ń dàṣà kọ́ máa wò yín nìran n tó máa béèrè lọ́wọ́ yín àgàjẹ̀ mi yín lọ. òṣè Àyìnlá àti a ní èjè bàbá mi ò ṣe Àyìnlá bá gbọ́ ọmọ burú ọ̀kan là ń bí àwọn eléyìí máa tẹ̀lé ẹ pẹ̀lú blo ni òṣùpàṣẹ ti ẹ̀jẹ̀ṣẹ́ mọ́ àgbà ti dé àwọn eléyìí wọ́n máa tẹ̀lé ẹ olóníwèrè àbí ó máa fi blo tẹ̀lé ẹ ìyá ẹ wàá rí gọ́tà. ẹ bá ń pàtẹ́wọ́ fún Saheed Òṣùpá pàdí mi ẹ bá ń pàtẹ́wọ́ fún Àyìnlá ọ̀rẹ́ Àdìsá tó rẹ̀ ló wà tó olóyè ìṣèjọ rẹ̀ torí Òṣùpá tẹ̀ ń wò yìí ó burú jà pààrà lọ àwọn sáfẹ́jọ́ wọ carpet ẹ bá yẹn kan máa túnṣe désàlẹ̀ kòkò. bàbá Tinubu ẹgbọ́n kan tí Òṣùpá sọ lóòótọ́ ni ìjọba lágbára lórí aráàlú ẹ lágbára lórí àwọn àtẹ̀yìn ṣèjọba lé lórí lọ ṣùgbọ́n ìjọba Ọlọ́run ju ìjọba gbogbo lọ. tẹ bá ń dáṣà pé kò sí wèrè ìjọ tí aráàlú máa yíjú padà sí gbogbo ẹ̀yin olórí yẹn ohun tó máa bá yín ó máa ga ju ẹ̀mí yín lọ. ọ̀rọ̀ ńlá l'Òṣùpá sọ níbẹ̀ yẹn. à ń gbọ́ tírílíọ̀n yet ebi ń pa àwọn aráàlú. Katsina state government ń sìn 70 terrorists yẹn ó ní kò sẹ́ni tó lè bá wọn sọ òun gbọ́dọ̀ release wọn. ó ní ara part of PSD táwọn sign ni tó bá wá release wọn tí Trump tún gbé àdó olóró dé Katsina tó bẹ̀rẹ̀ sí ní ìdúlẹ̀ gbàùn níbo làwọn yẹn tún máa yá wá nítorí pé wọn ò lè sá lọ sílẹ̀ Ìgbò wọn ò bí ìyá wọn re. ẹ jọ̀ọ́ tó bá ní fídíò bàbá yẹn lọ́wọ́ ẹ bá mi send ẹ̀ mú wá fídíò kan mo ń wá fídíò bàbá tó jókòó sínú oko yẹn mo ń wá fídíò yẹn ó wà lọ́wọ́ mi bẹ̀ inú kíní ìkọ́ ló wà inú fóònù yìí kọ́ ló wà. tó bá lé wọn ní ilẹ̀ Ìgbò ilẹ̀ Haúsá wọn ò lè sá lọ ilẹ̀ Ìgbò. ṣé lóòótọ́ wá ni wípé àwa Yorùbá àti àwọn Fúlàní nìkan la fẹ́ wà nù Nàìjíríà? question ni mo ní kí n béèrè ní o pé lóòótọ́ àwa Yorùbá àtàwọn Fúlàní nìkan la fẹ́ wà nù Nàìjíríà tó wáyé pé Yorùbá fẹ́ kó nù Nàìjíríà ni ó yẹ ká ti mọ̀ as at this time pé ṣé Yorùbá nation la fẹ́ ni ṣé Odùduwà nation la fẹ́ ni ṣé Sokoto nation la fẹ́ ni ṣé Ifẹ̀ nation la fẹ́ ni ṣé Aláàfin nation la fẹ́ ni ó yẹ ká ti mọ̀ by now. ṣé Ọ̀yọ́ nation la fẹ́ àbí Ifẹ̀ nation ó yẹ ká ti mọ̀ as at now tí àwọn tí wọ́n tún wá pọ̀ tí wọ́n ti ń sọ wípé Nàìjíríà ti di ex Nàìjíríà òun lẹ́ ń wò yẹn ò fẹ́ tẹ́ bá ṣe wọlé o wọ́n ní ex Nàìjíríà. ok ìyá mi ẹ ká wo ọ̀rọ̀ tí ìyàwó àyè sọ bí bàbá wa dẹ̀ ni wọ́n ní if we really want to be together as one we need to look for another name to stop the problem some people already created. Live together as one báwo ṣé àwa àtàwọn Fúlàní as one Nàìjíríà káwọn Yíbò máa lọ sí Biafra kí Àrẹwà máa lọ
kí ìjọ máa lọ, kí àwọn Niger Delta máa lọ, kó wá kó àwọn àtàwọn Fúlàní. Ṣé yẹn lẹ ń sọ ni àbí Ifẹ̀ nation pẹ̀lú Ìbàdàn nation àti Ọ̀yọ́ nation tó jẹ́ wípé Odùduwà nation and kí ló kọ kejì Yorùbá nation tá àti ìmọ̀bí tá à ń lọ. So ẹ máa bá wa kọ sí comment section. Ẹ káàbọ̀ gbọ́ ẹ̀yin tẹ́ ń kí mi, mo ń kí yín o, mo kí yín gan-an ni, ẹ ṣé gan-an ni. Ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká fi ìmọ̀ wa ṣọ̀kan. Let's hear from Adisa first. Kó wẹ́ kó lójú kíní fún mi. Kí n tó play fídíò yìí fún yín. Bàbá ẹ bá mi share fídíò yìí. Àkànbí ọmọ olódòdẹ gẹ́gẹ́ bí mo ṣe ń gbọ́ because màá play fídíò yẹn. Wọ́n ní ẹ negotiate pẹ̀lú àwọn Biafra. Bẹ́ẹ̀ kí ni ọ̀bọ fi ṣorí tí náà kí ò ṣe? Ẹ wo èrò yìí. Olóṣèlú tó máa pull crowd tó máa tẹ́lẹ̀ yìí. Ó máa níye tó máa gbé kalẹ̀ o. Bẹ́ẹ̀ kí individual kan kò gbàpò tí ìbò. Kò ní ẹ dìbò fún mi. Ṣùgbọ́n ó ní ẹ jẹ́ kí Yorùbá dá dúró. Kan yé pa wá mọ́. Bàbá Tinubu ẹ wo èrò tí Àdìsá pull ní state ẹyọ kan. Kí wá ló dé? Ṣé tó pàwọ́ ọmọ Yorùbá àti gbàgbé Sunday Igboho? Ẹ má wo ti wà. Ẹ má wo ti wà. Bàbá Tinubu mo tó ń pè Yorùbá nìyẹn. Wọ́n á ní ẹni tó gọ̀ ló ń jà fún ìlú. Àdìsá ò gọ̀, ìfẹ́ ẹ̀rùn ẹ̀ ló ní. Ẹ wo èrò. That is to tell you pé nǹkan tí Sunday Igboho ń sọ yìí owó tọ́ ẹ̀dẹ̀ mọ̀ pé òótọ́ ni. Bàbá Tinubu ẹ̀yin náà mọ̀ wípé ohun tí ọmọ Adéyẹmọ ń sọ yìí òótọ́ ni. Ṣé wọ́n pa Yorùbá lórí ilẹ̀ Yorùbá bí wọ́n pa Yorùbá lórí ilẹ̀ Yorùbá? Èèyàn kan wá dìde fún wa. Ẹ má wò pé Yorùbá ò lọ wo Sunday Igboho. Ẹ má wò wípé àwọn ọmọ Ìgbò ó níye millions tí wọ́n ń fún Nnamdi Kanu ní owó oúnjẹ lójoojúmọ́. Àbí ní every weekly ni. Pàtó wà ní DSS office ni wọ́n ń san 2 million. Bóyá okay, sorry. Is it weekly or monthly? Mo ti gbàgbé ya weekly or monthly. Ni wọ́n san 2 million owó oúnjẹ Nnamdi Kanu. Wọ́n náà ò fẹ́ kó jẹ oúnjẹ government. Sokoto tí wọ́n gbé lọ nísìn, ẹ tún wo iye tí wọ́n ń san. Ẹ má wò pé àwa fàdísá kalẹ̀. Bàbá Tinubu, ẹ má wò bẹ́ẹ̀. Ẹ bá wa ṣí Àdìsá ọmọ Adéyẹmọ kalẹ̀. We the Yoruba, if we want to live together, we need to look for another name. Name wo la ń wá ká? For now, name wo la máa wá ká? Ẹ bá wa mute Mr. Samuel torí Ọlọ́run, ẹ jọ̀ọ́. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Àdìsá. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí. Dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ìlú. Orúkọ ẹ̀dúró tì mí. Ó ti ẹ̀dùn ẹ̀pẹ́ ẹ̀dúró tì mí. Ẹ wà pẹ̀lú mi. Ọlọ́run sì wà pẹ̀lú. Ọlọ́run nípa iná ẹ̀ lẹ́yìn sọ. Dúpẹ́ lọ́wọ́ kábíyèsí wa. Ọlọ́run máa forí kí kábíyèsí àná. Ṣùgbọ́n mo fi ń dá yín lójú pé nílùú Gẹ̀gẹ̀ lénìí ọba tá a ní ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ọba tó kájú ẹ̀ ní o. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Kábíyèsí bá wa Aláàfin ikú bàbá yìí aláṣẹ ìkejì òrìṣà ẹ bá ṣe kábíyèsí wọn. Lórí bẹ́ẹ̀. Wọ́n kí bàbá mi Francis Alao Olúgbọ́n ti ilé gbọ́n ẹ bá ṣe kábíyèsí pọ̀ nílẹ̀. Kábíyèsí o. Àtìgbà tí ẹ ti ń da ogun Fúlàní Sẹ́ríkì ìlú yìí ni bàbá ti dúró tì mí. Bàbá ò tiẹ̀ rí mi rí tó fi ń gbìjà wa. Pé ọmọ kan dìde ó ń gbìjà ọmọ ọ̀rẹ́ rẹ̀. Ẹ̀yin Fúlàní wèrè Buhari kan tí Ọlọ́run ò ní fèrè fún yín àtẹ̀yìn tẹ̀ ń dá owó bá láàmú. Àṣẹ. Ẹ wá ń dà á láàmú. Ní gbogbo wa náà lè sùn ká kọrí síbi kan náà. Ọmọ wa Sunday bàbá wa Olúgbọ́n sọ bẹ́ẹ̀. Bàbá sì dúró tì mí. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Olúgbọ́n dáadáa. Kábíyèsí. Lórí bẹ́ẹ̀, a kí bàbá wa Ọọ̀ni olórí aládé gbogbo ẹsẹ̀ ká. A
Aki Aláàfin, Aki bàbá wa Ọọ̀ni, olórí aládé gbogbo, ẹ ṣe kábíyèsí o. Bá ṣe kábíyèsí fọ́ni. Àdìsá tó síwájú wa tá à ń tẹ̀lé, òun ló kí Aláàfin, ó kí Ọọ̀ni, ó kí bàbá wa onílé gbọ́n, àbí orílé gbọ́n dẹ̀ ni wọ́n ń pè wọ́n. Ó ní bàbá onílé gbọ́n àbí orílé gbọ́n ni wọ́n ní wọn ò tiẹ̀ rí àwọn rí tí wọ́n fi ń gbèjà wa. Wọn ò rí wa rẹjọ, ẹ bá wa mí tẹ bá ti ń wọlé. Mr. Samuel, ẹ má yẹ kí n fẹ́ mí ti lọ́dọ̀ mi torí Ọlọ́run, ẹ jọ̀ọ́ má bínú. Now yẹ ká rẹ́rìn díẹ̀, ṣé ká rẹ́rìn tàbí kí n play fídíò tó serious. tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tó jáde, kò sí nǹkan kan, òtútù ó mú mi pẹ̀lú. òtútù tí mo ọ wá parọ́ pé òrírò ẹ̀rí kọ́. látijọ́ tí wọ́n ti bí mi rírò ẹ̀ rí. níjọ́ tí mo gbọ́ pé Sunday Igboho ń tún lọ Ògùn State báyìí, ìjọ náà mi ò lè sùn. ẹ lọ níṣẹ́ olùsí ọmú. A round of applause fún bọ̀bọ̀ yìí try. Ó ní Mr. Samuel, ẹ má bínú, lẹ́yìn eléyìí máa fẹ́ gbé yín wálẹ̀, ẹ má bínú sir. Tẹ́ bá ti lè mute, máa fẹ́ gbé yín wálẹ̀ lórí page, ẹ má bínú sir. Mi fẹ́ kẹ́ máa distract mi. A máa fún yín láyè tẹ́ máa sọ, ẹ bá wa mute. Ẹ mute. Àṣẹ Èdùmàrè, ẹ ṣe àrólé ẹkùn, ẹ ṣe gan, cherry. Now, ẹ wá wo àwọn ọmọ Igbo like mo ti show fídíò àwọn ọmọ Igbo. Good afternoon. What's your name, please? My name is Blessing Ijama. Why are you here in Sokoto? I am here to visit Mazi Nnamdi Kanu, prisoner of conscience at Sokoto prison. So did you see him? I did see him. The first day when I arrived, barely 20 minutes after they allowed me in, we were asked to leave. Fortunately, there were 2 other Americans there visiting him. I mean, Americans of Igbo descent. One of them is Evans Nwankwo, the chairman of Ambassadors for Self-Determination. Another person, Dr. Sylvester Onya, was the president for Americans veterans of Igbo descent. So they were there. They got there about an hour before me, and they had fun with Onyendu. I was very pleased to hug Onyendu for real life. Onyendu is alive and well in high spirits. Although the environment is not very conducive, but he's telling us to be patient, that he will be okay. He is the prisoner, but he's telling us to be patient. So that's to show you that he's not only interested in himself, but in all of us. So the next day, we planned to, he invited me to come the next morning. When we got there the next morning, myself and the 2 gentlemen, Dr. Sly and Evans Nwankwo, were there. But surprisingly, we met at the gate the comptroller of prisons, and they told us that we were not allowed to go in today. They didn't give us any reason, but he is supposed to use his discretion to allow us in. However, he insisted that we were not going in. He took somebody like my brother Fineboy to make phone calls to different zones, even FCT, for them to allow us to go in. However, by the time the calls were completed, Dr. Sly and Evans Nwankwo had already left. So I was able to go back the second time. And today again, this morning, I was able to go because my flight that is scheduled for 4 o'clock, I'm hearing now that is cancelled. But I will find a way to get out of here. They would explain to my child
that there was one man called Nnamdi Kanu who was agitating for Biafra and was traveling from Finland and different countries, and the Nigerian government went to Kenya to catch him. They went abroad to catch him and brought him to Nigeria, put him in prison, and the man is suffering. When the bandits in Kaduna, Nasarawa, driving Okada, that does not have international passport, that cannot speak simple English, is there, and Nigerian government cannot catch the person. How do I explain to my child? How do we explain to our fathers? How do we explain to our children that Sunday Igboho is on an SI? Am I mind English in you? Sunday Igboho is in SI because he is agitating for his people. You pay Emma Kayon, me must say. How do we explain to the next generation to come? We pay Sunday Igboho wà lẹ́yìn odi tó ipo so kí Fúlàní má pa Yorùbá. Bello Túnjí tó ń pa àwọn èèyàn lójó ẹmọye tán tó pa ní Plateau lẹ́ni 12 ni wọ́n tún dú lọ́rùn lẹ́ni. Mo play video kan fún ní ìjẹta tí Fúlàní sọ pé òun máa dú ìyá kan lọ́rùn tí wọ́n bá mú 20 million wá tí wọ́n nà ya arúgbó. Tí wọ́n bá mú 20 million àwọn máa dú ìyá yẹn lọ́rùn. Wọ́n dẹ̀ máa dú náà sọ yẹn kò sí tó máa ṣẹlẹ̀. So how do we explain to our people wípé Sunday Igboho wà ní SI? Ìjọba Nàìjíríà gbé ẹsẹ̀ lé àkáǹtì ẹ̀. Bello Túnjí ó ń rìn káàkiri. How do we explain to our people? Ẹ má bínú, mo ti ń jẹ́ kíkiní lọ. Kẹ́kọ̀ọ́ sáré wo èsè yìí ni. Lẹ́yìn ẹ̀ káwọn èèyàn wá pè wọlé, ẹ má bínú tó. Young Africa! Young Africa! Young Africa! Nnamdi Kanu! Young Africa! Nnamdi Kanu! Young Africa! Nnamdi Kanu! Young Africa! Lórí TikTok ló kọ́ fẹ́ wọlé. Mr. Samuel bá wa gbóhùn sókè. Ẹ ti rí àwọn bàbá arúgbó wọn náà bí wọ́n ṣe ń káàkiri. Nnamdi Kanu, Nnamdi Africa, Nnamdi Kanu, àwọn bàbá tiwa tó bá ṣe wípé ibi táwọn àwọn bàbá onífìlà pupa àwọn bàbá onífìlà pupa tí wọ́n pé sísì tí wọ́n ti ń ṣe kínní tó bá pé àwọn bàbá tiwa ni wọ́n pé síbẹ̀ ńlẹ̀ Yorùbá ẹ bá mi sọ táwọn bàbá tiwa máa sọ bó ṣe ń wo Yorùbá bí Yorùbá wo ṣe ń pariwo pé ẹ fi Sunday Igboho lẹ̀ kí làwọn bàbá wa máa sọ. Mr. Samuel ẹ wọ mute sọ pé mi ò mọ̀ yàn mute tẹ bá ti wọlé máa bá wa mute tẹ bá mute yín ẹ ní ríra yín on mute èmi náà dẹ̀ ní rí on mute mi ìmọ̀ ṣe. Mr. Adéyẹmí bá wa gbóhùn sókè. Mr. Adéyẹmí ṣe wà ń bẹ̀. Ẹ kú dédé àsìkò yìí ẹ ṣeun o. Ẹ kú iṣẹ́ o, ẹ kú ètò. Àjọ ń ṣètò yìí. Ó ga o. Ṣé rí ní àkọ́kọ́ náà? Ibi tí mo ti máa ń kọ́ sọ̀rọ̀ ni pé ẹ ń bèrè pé state mélòó náà máa pín. Èmi kọ́ ni mò ń bèrè o, gọ́tà ló ń bèrè o. Àròjẹ NGO àbí kí ni wọ́n máa ń pè yẹn? Àwọn NATO, ó dàgbà òní secretary NATO, àwọn náà ń bèrè o nìkan. Ohun tó bá fi mú Biafra lọ, wàhálà yẹn máa pọ̀ o. Nítorí àwọn Niger Delta gan, àwọn náà ti gbé flag wọn jáde o, báwọn náà fẹ́ dá dúró. Mo dáre. Ṣẹ́yìn yín. Ààrẹ wa gan ti gbé tiwọn náà jáde so àwa nìkan ló kù báyìí. Àwọn Niger Delta gan ti jáde báwọn fẹ́ dá dúró. Ẹlẹ́ẹ̀kejì Yorùbáwùyí nǹkan tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan pé. Ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ top up lórí show yìí ẹ jọ̀ọ́ ẹ má kàn gbé wa jáde bọ́ síta ẹ jọ̀ọ́ mo fọlọ́ ọba bẹ̀yìn à ń gbọ́ yín sà. Ní bàbá Tinubu pé wọ́n bá wọn Biafra ṣe. Fídíò yẹn gan mo fẹ́ gbé wá. Ẹ dẹ̀ ṣọ́ pé. Wọ́n ní fídíò. Àbí wọ́n tì wọ́n síwájú ni. Ìyẹn lèmi ò wá mọ̀ o. Ẹgbẹ́ èèyàn mi ṣé lóòótọ́ ni àbí wọ́n tì wọ́n síwájú ìyẹn lèmi ò mọ̀. Politics line ni wọ́n fi náà play fún wọn bẹ̀ yẹn o. Ní tèmi o gèǹjẹ ni wọ́n sọ fún wọn pé tó bá ti di 4 years yẹn tó bá ti fẹ́ parí tó bá ti fẹ́ gbèjọba lẹ̀ wọ́n á declare kán máa lọ ẹjẹ́ àgbọ́rọ̀ ẹ̀ sétí náà.
ẹ̀jẹ̀ àgbọ̀nsẹ̀ kí ló dé tí wọ́n lè pé lẹ́yìn Yorùbá pé ẹ̀yin Yorùbá ẹ ṣe kan báyìí fún mi tí bá ti fẹ́ kúrò ń bẹ̀ ní ọdún 4 màá declare yìí kẹ́ máa lọ. Bàbá mi tí n bá sọ̀rọ̀ àwọn èèyàn máa ní mo ń support Tinubu àbí no ẹ ní sùúrù àwọn wo ni kí wọ́n pè. ẹ̀mí sọ ni mo ní kí ló tí wọ́n lè pé lẹ́yìn Yorùbá. Ṣé mo pa àwọn sọ pé àwọn kì í ṣe Yorùbá nísìn wọn lódùdú àlà wọn. Ó yá ẹ sọ mí kẹgbà mí. ṣe rí níbi tó dẹ̀ lọ yìí àti èmi ni ṣe rí supremacy tí wọ́n ń jà fúnlẹ̀ Yorùbá wí wàhálà pọ̀ gan-an. In fact. ìpínlẹ̀ Yorùbá fẹ́ dá dúró pé ẹ wò ó ìjà yìí á pọ̀ ó lè kú ìjà ọ̀rẹ́ ni o ó yẹ yín ó lè kú ìjà ọ̀rẹ́. Àwọn bàbá wa tó yẹ kí wọ́n gbà wálẹ̀ supremacy ni wọ́n ń jà fún mo jù ẹ́ lọ ojú mi lọ chairman of ọba àsùn ló dá wà láàlẹ́ ńsìn akẹ́sọ́pá láwọn àgbààgbà nílẹ̀ Yorùbá àwọn àgbààgbà ilẹ̀ Nnamdi Kanu dìde wọ́n ṣe bó ṣe máa jáde ṣùgbọ́n nílẹ̀ yìí ti wá ìjà àgbà ni wọ́n ń jà ibi tí owó bá ti máa jáde ibẹ̀ ni wọ́n máa tẹ̀sẹ̀ bọ̀ ṣùgbọ́n láti gbọ́ ọmọ Yorùbá sílẹ̀ kò ṣeé gbà á lẹ̀ ṣé Ìgbòho bàbá Ìgbòho pa wọn lọ́mọ jẹ ni àbí Ìgbòho gbà wọn lọ́mọ àbí Ìgbòho ní kán máa rìn nítorí pé kí ẹ ṣáà lè rí owó ẹ mọ ọmọ tí yín ẹ dé mágolo. Bàbá mi wọ́n àwọn NATO kínní wọ́n béèrè pé ex-Nigeria how many states should emerge from ex-Nigeria? Okay ẹ bá wa mute sir ẹ bá wa mute. Bí tẹ́wà yẹn pariwo ní sa o ẹ lè unmute ara yín Mr. Kini bí tẹ́wà yẹn pariwo Mr. Adeyemi. How many states should emerge from Nigeria ex-Nigeria? Some of amalgamation ti expire. Now àwọn Biafrans wọ́n ní ẹ kí n play video yẹn. Dọ́kà àwọn orí TikTok náà rí ni jẹ́ kí fẹ́ gbé síbẹ̀ yẹn. Bola Ahmed Tinubu, which is our president, is now calling all the Biafrans for dialogue. Now, he sent a message to the Ohaneze Igbo, telling him that let him tell all the Southeast people to back him up and give him chance to rule for second term after the election of 2027. That let all the people of the Southeast give him a full support. If we can be able to give him that full support, then after his second tenure, after he enters seat on 2027 election, then he will then declare Biafra before going out. After his extra 4 years again, that he's giving that as a promise that we should go for dialogue. Now, guys, he's not saying that let all the mouths of all the Igbo people, Southeast, because they're not saying that Igbos, now the people of the Southeast, now then they cause something that happen. Normally, all this oppression, all this, in fact, violating of people's rights, intimidation, enough is enough. So after he saw this particular video that was first on internet space yesterday, when all the people of the Igbos, all the Biafrans, all the IPOB members, they came out to jubilate, to celebrate Donald Trump, his first year. Ẹ ṣe mo kí ẹ̀yin tẹ́ ń kí mi ká mí ìtẹ̀mí ká má pilẹ̀ tán iṣẹ́ àti ẹ̀ ti gbọ́ díẹ̀ kí ibẹ̀ ni wọ́n fi arrow sí yẹn ìdá òótọ́ ni ìdá irọ́ ni ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú èèyàn ní owó bí tá a wá Tinubu ló wà bẹ ọmọ Yorùbá àwọn ọmọ Ìgbò náà protest yìí ṣáwa lè protest àwọn bàbá onífìlà pupa ni mo ti ṣó fún yìí ṣáà bàbá tí wàá lè bọ́ta to the extent pé lórí YouTube mi lórí Yorùbáwùyí lórí mo gbé ara àwọn actress wọn gbàgbé orúkọ ẹ̀ ara àwọn popular actress wọn ó bọ́ta oníkan fáwọn ní Biafra àwọn twins yẹn náà P-Square àwọn náà ní Biafra àwọn eze wọn tó ń ṣe fíìmù gbogbo wọn ń wọṣọ Biafra ṣé àwọn tí wàá lè wọ àwọn Nollywood actors and actresses tiwa tó dẹ̀ pé dàjì wọn Fúlàní ni tó dẹ̀ pé dàjì àwọn Nollywood actors tiwa abájọ tó bá fẹ́ ṣe fíìmù láyé àtijọ́ bí kan sọ pé ẹnìkan gbogbo àwọn ìyá tó bá wà nínú fíìmù wọn máa ń pè ní ìyá àjẹ́ àfáà kan wá mú omi kan ó wá han ohun tún kan ó wá ṣe kinní kankan abájọ tí wọ́n ń ba ìtàn ilẹ̀ Yorùbá jẹ́ láti tè mọ̀. Bàbá wa Adéyẹmí ẹ bá ń kọ́ntínú torí Ọlọ́run.
so Yorùbáwùyí mo ti àti èmi náà ti rí fídíò yẹn ṣóyè ní ṣe rí kò kí ń ṣe èní kò kí ń ṣe ọdún yìí náà ti pè Nàìjíríà ní ex Nàìjíríà láti November last year ni ẹ lọ wò mo ní kíní ẹ lọ́wọ́ láti November last year náà ti pè ní ex Nàìjíríà. mo ní fídíò ẹ̀bẹ̀ tí mi torí copyright ló yẹ kí n play ẹ̀ pé ìlú wọn ni torí copyright àmọ́ ló yẹ kí n play fídíò yẹn. àti November last year ni and again ṣe rí àwọn artist ilẹ̀ Yorùbá tẹ̀sọ yẹn òótọ́ ni kò sí lọ́nà ẹ̀ kí n fẹ́ nìkan ṣe sample máa ń dárúkọ ẹ̀ Yẹmí Ṣọ́ládé náà tó ń ṣe fíìmù yẹn apá kan Yorùbá ni ẹ lọ wá dáadáa gbogbo wọn apá kan ni wọn apá kan ìsídà ìyá ìsídà bàbá apá kan ni gbogbo wọn gbogbo àwọn mọ́sọ̀fà àwọn tó wà ń bẹ̀ yẹn Ìgbò kan Yorùbá kan Ìgbò kan Yorùbá kan òun ni wọn. àwọn tẹ̀ jẹ́ Ìgbò kan Yorùbá kan tí wọ́n mà tún sàn àwọn ọ̀dájú Fúlàní ń kọ́ àbí ẹ̀mọ́ àtọ̀ tí wọ́n kò wá sórí másòyìnbó tó ní Fúlàní lòun. wọ́n pọ̀ rẹpẹtẹ so ìsìn jẹ́ màá sọ ni pé nísìn bí a ṣe ń wo ilẹ̀ yẹn tó ṣe ń lọ yìí ṣóyè yín ìjà á pọ̀ Yorùbá má jà wọ́n á jà bíi ṣóyè eléyìí ń ṣọ̀rọ̀ ìpè kò ṣọ̀rọ̀ pé ẹnìkan gégùn ìpè arólẹ̀ àbárómi dàbí kíní kan arólẹ̀ kọ́ ṣóyè yín wọ́n á jà bíi because ìsìn Ọ̀yọ́ claim supremacy Ìbàdàn claim supremacy ẹjọ́ nítorí Ọlọ́run ṣé nǹkan tó yẹ kí wọ́n claim nìyẹn tèmi tí ìyá ti ń jẹ ọmọ Yorùbá. àní bàbá mi sẹ ṣẹlẹ àwọn oní supremacy yẹn tèmi ni pé tí Tinubu bá fẹ́ bá wa náà dialogue sìn àwọn eléyìí ìdá Tinubu ń bóbò wọn ni o ìdá Tinubu ò bóbò wọn ni o tó bá tẹ̀ pé ń bóbò wọn á fi Nnamdi Kanu lẹ̀ ó tó bá wá fẹ́ bóbò àwa náà ṣé Yorùbá nation ló máa bóbò ni àbí Odùduwà nation àbí Ifẹ̀ nation àbí Ọ̀yọ́ nation àbí Ìbàdàn nation àbí Kwara nation èwo ló máa bóbò. ṣẹ́ẹ̀rì àti bóbò àti bòbò ní tèmi ìjẹ ni kìíní yẹn oyè yín so bí ọ̀rọ̀ yẹn ṣe jáde ń sìn ẹ mọ̀ pé ọ̀rọ̀ yẹn máa escalate gbogbo ìgbà gbọ́ òun náà máa jẹ́ lẹ́nu kò sẹ́ni tó mọ̀ bóyá rọ́ọ̀dà bó tọ́ ẹ jẹ́ fi kéde for example fún yín lórí pláfọ́ọ̀mù kan tí mo lọ asọ̀rọ̀ kan bẹ̀ wọ́n ní Tinubu kò lè fi Sunday Igboho lẹ̀ ṣóyè yín mo wá sọ pé tó bá yẹ pé ní ayé Buhari ọmọ Tinubu gangan ní Buhari tì mọ́lẹ̀ ṣé Tinubu bá débẹ̀ ṣé kò ní sílẹ̀. àti sọ lórí ṣóòyì náà. ṣé tó bá débẹ̀ ṣé kò ní sílẹ̀. ẹ̀wọ̀n ẹ má jẹ́ ká tọ́ra wa nǹkan tó ṣẹlẹ̀ sí ni pé ẹ jẹ́ ká máa wò ó ọmọ ibi tí ọ̀rọ̀ yìí lọ. ṣe rí ibi tẹ sọ ọ̀rọ̀ tẹ sọ yẹn a ti sọ láti ọdún tó kọjá. ẹ tó bá ní kó má pín náà ní rojú kò ní ráyè torí gbogbo àwọn tí wọ́n ń pa yẹn èèyàn ni wọ́n. pípa yìí tiẹ̀ ti wá pọ̀ jù pípa yìí ti pọ̀ jù pípa yìí ti pọ̀ jù. ẹ máa dún àwọn èèyàn bí ẹni jú ẹran ẹ tún gbé $9 million ẹ tún lọ fi yẹn lọ́bì kọ́ má balẹ̀ disturb 2027 election. ẹ yẹ ká gbọ́ ẹ bá wa gbóhùn sókè lórí fóònù ẹ ká tún gbọ́ lórí fóònù bàbá mi Adéyẹmí ẹ ṣe gan ni. sẹ́yìn tí bàbá mi tó sọ̀rọ̀ yẹn mi ò pàṣẹ àti sọ̀rọ̀ yẹn náà lọ́dún tó kọjá pé bàbá Tinubu tó bá jẹ́ pé ṣèyí ló wà ní ìṣòro tó lóye wà ṣé wọn ò ní dìde ìrànlọ́wọ́. bẹ́ẹ̀ tí kọ́tẹ́ mi ń sọ nísìnyí wípé àwọn ọmọ Ìgbò ń push back nígbà Tinubu máa bóbò wọn ni kò ní bóbò wọn wọ́n ń push. àwa ti dákẹ́ a ti gbàgbé Sunday Igboho abẹ́ ẹ máa wo bí ẹni pé àwọn ọmọ Yorùbá ti gbàgbé Sunday Igboho ni ṣé ẹ máa wo bẹ́ẹ̀ ni. Torí àwọn tí olóyè wọ́n ní báwọn tẹ̀sẹ̀ ń kòwò yẹn wọ́n ní àwọn ta ní kó fẹ́ ni lójú tó tún wá fata sẹ́nu gbogbo àwọn tó lóyè fẹ̀yìntì náà wọ́n lọ́ba wa ẹ̀yin tí gbọ́ kankan ẹ sọ̀rọ̀ kábíyèsí kan gbà kan almost 2 years tẹ́ ń sọ̀rọ̀ kábíyèsí yẹn pé gbogbo nǹkan tí kábíyèsí yẹn skul tó kọ́ àti ó ti dá fáàmù lẹ̀ sí Nàìjíríà yẹn kábíyèsí yẹn nígbà yẹn gbólóyè ṣe ń yí kábíyèsí yẹn tó bí bàbá yẹn ṣe ń lọ sí Benin tí bàbá yẹn ń bọ̀ tó ń ṣe gbogbo ẹ̀ tó wá jẹ́ pé bí àwọn lọ́ba wa náà wọ́n ṣe dìde sí olóyè ní gbogbo nǹkan tá à ń sọ ìkànnì ara sọ lórí olóyè ṣòye ẹ wá wò ẹ sọ̀rọ̀ bó ṣe ń pa àwọn èèyàn tó
tó bá ní kó bẹ̀rẹ̀ sí ní ka àwọn tó ti pa láyé Buhari sí àti bàbá tó wà bẹ́yìn sìn ọlọ́wọ́n ọba ọ̀kọ́ lọ ṣàánú nínú ìlú yẹn ni ìtajà ìsílẹ̀ òkè wá jẹ́ kankan lójú wọn mọ́ olóṣù tó lóun fẹ́ rìlíìsì àwọn bíi 70 yẹn ṣẹ́rí bàbá Tinubu ìgbésẹ̀ tó yẹ kó ti gbé wọn gbé wo bí gbogbo wa ṣe ń pariwo gún mi tá a pariwo gún mi tá a pariwo gún mi tó bá tí wọ́n bí gún mi kí ẹ̀ bá kù fún gbogbo àwọn tó kù ni wàláì gbogbo wọn máa kọ́wọ́ mọ́ ọ bọ́ṣọ gbogbo tí wọ́n ṣe tí wọ́n lè ṣe láyé Buhari ni bàbá gbọ́dọ̀ lè wá dá kí wọ́n wò wọ́n gbogbo àwọn tó ń jáde yẹn nínú àwọn Haúsá yẹn kọ́ fi bí márùn kọ́ fi ṣòfò kọ́ gbé márùn nù wọn kọ́ ọ náà tẹ̀ wá kí à pé bóyá second time àwọn second time tó bá máa rí ni kó rí tó tẹ̀ wọ̀ kálá yẹn fìlà tó wọ́n ń dé yẹn owó táwọn náà mọ mínú fìlà yẹn ni kọ́ wùwà fìlà tó ń dé yẹn fáwọn pípù yìí kú gbogbo wọn kọ́ dáká ariwo tó wọ́n pa káwọn wọn fi gúnmi ṣe sáàpù sí i ni àwọn tó kù wọn á dákẹ́ irú ẹ tó ń sọ̀rọ̀ pé àwọn á rí odidi 70 ṣé lè jáde lẹ́nu ẹ pé wọn á rí ìrísí wọn gbà tó bá fi gbé ẹgún mi ẹwẹ kú ètò ọ̀rọ̀ Nàìjíríà yẹn mo pè é padà ní ìjẹrin o. ẹ má bínú mo ti wà ní ibi tí mi ti lè gbé ẹ má bínú mo ti wà níbi tí mi ti lè gbé kọ́ọ̀lù yín ẹ má bínú. ṣe rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí people might say ó ń support Tinubu àwọn èèyàn lè sọ bẹ́ẹ̀ o but ọlọ́gbọ́n nìkan kò sẹ́ni tó gọ̀ lórí péjì báyìí sọ pé ọlọ́gbọ́n nìkan mo fẹ́ kí everybody bá mi digest nǹkan tó ń ṣẹlẹ̀ ṣe rí Tinubu ò ní wá sọ fún wa wípé ká ṣe báyìí ẹ wo Èkìtì tí wọ́n ti kó àwọn Fúlàní tí wọ́n fi tírélà tí wọ́n fi rù wọ́n wọlé tó bá páyé Buhari ni wọn ò lè mú wọn bẹ́ẹ̀ yẹn ẹ rí pé Tinubu ò sọ̀rọ̀ pé kí ló tí wọ́n mú wọn tó bá gbígbà tó mú wọn yẹn náà wọ́n fi tó ń jẹ́ Yorùbá pa wọ́n lára tó fi wọ́n lẹ̀ bá ẹ máa lọ kinní kan o bóyá wọ́n fi àdélé kú sí wọn lára tó sì wọn kò lẹ́kìtì tó lọ wọ́kú síbì kan wọn kúkú náà wọn Tinubu ò ní ṣe anything bí àwọn ọmọ Biafra ṣe bọ́tà tí wọ́n protest pé freedom for Nnamdi Kanu freedom for Nnamdi Kanu ẹ pé ọlọ́pàá ò gbé wọn why tí àwa náà wọ́n máa learn voice wa nísìnyí pé time táwa náà wà yìí sẹ́ẹ̀ àsìkò táwa náà wà yìí sẹ́ẹ̀ àsìkò táwa gan fẹ́ ranjú mọ́ Tinubu ni pé bàbá fẹ́ fi Sunday Igboho sílẹ̀. God bless you. ẹ tó wà lórí TikTok yẹn pé gbogbo èèyàn tí mo gbé wọlé wọ́n ti jábọ́ padà ẹ bá wa power tap mi mọ́ báyẹn ń ṣe ẹ bá wa power tap àwọn gbé wọlé ni ò lè jábọ́ easy ẹ bá wa gbóhùn sókè kó tó di pé máa tún easy dọ̀lẹ́ gbóhùn sókè o ẹ tó bá fẹ́ pè wọlé sílẹ̀ pè wọlé nísìnyí ẹ ní dáàmú sà. ẹ káàsán ẹ káàárọ̀. ẹ kú lórí àsìkò. gbogbo ọmọ Yorùbá mú kí o easy dọ̀ ló sọ̀rọ̀ Azeez. Ìgbòho Ṣọmọ Aládìgún bàbá mi tí ò ní bàjẹ́ bàbá kú sùúrù kú sùúrù. Àǹtí nǹkan tí nǹkan fẹ́ sọ nǹkan fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ bàbá Tinubu ó gbọ́ last year sometime last year wọ́n release wọ́n pardon àwọn kan bàbá Tinubu gbogbo àwọn tẹ pardon yẹn last year yẹn wọ́n ti ṣe before wọ́n ti ṣe sẹ́yìn before kí gbogbo situation tó ṣẹlẹ̀ o bàbá and Igboho dẹ̀ pa anybody bàbá Tinubu the president of Nigeria ẹ bímọ bàbá ẹrù àwọn abiyamọ náà bàbá ẹjọ ẹ̀bẹ̀ là ń bẹ̀ náà ẹ fi Sunday Igboho lẹ̀ ẹjọ bàbá Tinubu please release this man kò ṣe anything now àwọn tó gbé wọn tẹ̀lé lórí gbogbo àwọn yẹn ẹ ti rí àṣírí títún náà bàbá Tinubu ṣé ẹ ń bẹ̀rù àwọn Fúlàní ni it's a question o ṣé ẹ ń bẹ̀rù wọn ni bàbá Tinubu. máa pè é padà lórí fóònù. Màlámí rìn káàkiri ràtá rìn káàkiri gbogbo àwọn bíbí rìn káàkiri àwọn tó rán Sunday sẹ́yìn odi bàbá Tinubu kò fíà o do the right thing bàbá Tinubu the president of Nigeria release Sunday Igboho for us we need him. God bless you. bàbá yẹn yín pé n kò máa flush wọn ni flush dem out ló sọ
That's all he said. I'm going to flush them out. Only careful now. Eti ẹgbẹ́sẹ̀ kó lákàntì, ẹgbẹ́sẹ̀ kó lórí àkáǹtì ẹ̀. Understand, Auntie John, Baba Tinubu, my now family now. God bless you. Come on now. Ọmọ yín ní ti gbowó now. Ọmọ Yorùbá ní Sunday gbowó now. Kò gbọ́dọ̀ rí báyìí náà, Baba Tinubu. Àti bẹ̀rẹ̀ láti join now. Ẹ má jẹ́ kọjá sáyé lọ́ṣẹ̀lẹ̀ now, Baba Tinubu, please. We're begging you. All the Yoruba people begging you on behalf of Sunday Igboho, George Holland now, Baba Tinubu, please. Àkànbí, please. Àkànbí ẹjọ́, ẹ ṣé gan, mo dúpẹ́ lọ́wọ́ yín, Easy Dollar. Ẹ ṣé gan ni. Mo believe pé gbogbo wa sì ká bẹ̀rẹ̀ sí ní pariwo. Anybody tó fẹ́ pè wọlé sórí show. Anything tẹ́ bá fẹ́ sọ, ẹ bá wa sọ pé Tinubu, please release Sunday Igboho. Ẹ bá wa kọ sí comment section náà. Tinubu, Àkànbí, please. Ẹ gbèsè kó lákàntì Sunday Igboho, please. Tinubu, please. Please, ẹ bá wa fi Sunday Igboho sílẹ̀. Please, we are begging you. Ẹ bẹ̀ à ń bẹ̀ yín ni. Báwo ni máa yẹn ṣe ń feed? Báwo ṣe ń feed ìyàwó? Báwo ṣe ń feed àwọn ọmọ? Nílùú òyìnbó tó yẹ kí ọkọ àtìyàwó gan ṣiṣẹ́, ẹ ń dáwó pọ̀ gan, ẹ ṣì ń fà ni. Ṣé kí Sunday Igboho máa lọ fa abọ́ ní Tinubu? Àbí kó máa ṣe security pẹ̀lú Yorùbáwùyí? Ṣé kí Sunday Igboho máa wá kẹpàdé ẹ̀ ní títì kí ọkọ̀ tẹ̀ wá take picture pé Sunday Igboho rí ní títì tó ti ń lé train mú? Ó fẹ́ lọ ṣe security, ó fẹ́ lọ ṣiṣẹ́ ọdẹ. Tinubu, how will you feel? Bàbá yẹn ti pè yín padà, nọ́mbà yín ò lọ nàbẹ́ẹ̀dẹ̀ gbé ni, I don't know. Tinubu, báwo lè ṣe máa feel pé ẹ̀rí sọ wọ́n ti pa Sunday Igboho ló ń lọ yẹn, òun àti tó ti ń fa abọ́ kó wọ́n á take picture ẹ̀. Tinubu, ẹ̀yin náà sá kúrò lé ńgbà kan náà, ẹ̀yin náà sá lọ nígbà kan. The same thing Sunday Igboho ṣẹlẹ̀, ẹ̀yin náà ìṣẹ̀lẹ̀ fi sá lọ. Ẹ̀dẹ̀ tún sá wọlé padà. Ṣé Tinubu Sunday Igboho gbọ́dọ̀ wọlé ní ẹ̀ka lẹ́sà? Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́, à ń gbọ́ yín o, ẹ káàbọ̀ sà. Ọjà rẹ̀ ẹ̀dẹ̀kú àlàjọ náà. Ẹ̀mí aṣọ́pẹ́ ṣeun sà. Ẹ̀dẹ̀kú iṣẹ́ takuntakun ló máa wà pẹ̀lú wa. Àṣẹ Èdùmàrè. Ẹ jọ mi Yorùbáwùyí ń ta fẹ́ lọ́wọ́ yìí kí Ọlọ́run dẹ̀ kó dẹ̀ gbóhùn ẹnìkọ̀ọ̀kan wa. Gbogbo àwọn tó ń jà fún àtọba àti gbà àtàwọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ ọba tí wọ́n ń sọ̀rọ̀ ọ̀gá tí ò necessary. Kí wọ́n sì jẹ́ kí ọ̀rọ̀ bàbá Ìgbòho tó ní pé ẹ má pààrọ̀ mi mọ́, kò sí nǹkan míì tó ń béèrè fún. Ṣé bí yẹn ló yẹ kí a ṣe kí ni kí gbogbo orí íńtánẹ́ẹ̀tì tó bá yẹ pé lóòótọ́ Yorùbá nation pé a fẹ́ Yorùbá nation yìí. Àwọn Fúlàní àwọn ń jáde nígbà Buhari wọ́n ṣe tiwọn. Yíbò wọ́n ń jáde nígbà tiwọn. Ifo gan wọ́n tún jáde lọ́wọ́ yìí. Everybody in protest. Ẹ jẹ́ kí Yorùbá náà generally ká bọ́ sórí social media. Wọ́n lè ṣe kí wọ́n má wo social media. Àtọkùnrin àtobìnrin ni o pé a ní ẹ free Sunday Igboho abiyamọ ní gbogbo yín. Níta nídìí nìyẹn. Ní 2026 kò gbọ́dọ̀ kọjá even láàrin 5 months. Tó bá yẹ pé every fucking day kí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ tí ẹ bá ṣe pé ó kì í sìn ta ni ò ní gbé Sunday Igboho sórí social media tó bá yẹ pé lórí owó ni wọ́n á gbé orúkọ ẹ̀ wọ́n á gbé síta wọ́n máa fi pawó but ń sìn ká jà mú ká dìde fún everybody dìde irọ́ ni èyí tá a nídìí lọ́wọ́ yìí nìyẹn ẹ jẹ́ kí gbogbo social media dìde ẹ wọ́n wà nídìí polówó nídìí anything àní free Sunday Igboho kí lẹkùnrin ṣe. Gúnmi ó ń rìn bó ṣe wù ú káàkiri àbí tí wọ́n bá pààyàn sí ó máa dìde ó máa ní ìran òun ni wọ́n filẹ̀ Buhari gbogbo wọn ó fìrì yẹ kí ni Sunday kí làwa Yorùbá ṣe ẹjọ́ tèmi kàn fẹ́ sọ nìyẹn yìí pé àní ẹjẹ apariwo Tinubu 2027 ta ló mọ̀ pé ó máa di 2027 wà ń bẹ̀ báà ló ṣe fẹ́ fi wá lọ́rùn sílẹ̀. Ẹ má gbọ́ wa nínú ilé sá, ẹ má gbọ́ wa nínú ilé, ẹ má gbọ́ wa nínú ilé torí tí mo ṣe dákẹ́, ẹ má gbọ́ wa nínú ilé. Ẹ kàn máa gbọ́ wa lórí fóònù bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ yẹn à ń gbọ́ yẹn, má gbọ́ nínú ilé. Ẹ máa sọ̀rọ̀ yìí sá. Àgbọ́yé mà. So ẹ jọ mi ò ní kí n má gbà torí another person ẹ jọ. I need every sọ̀rọ̀sọ̀rọ̀
à ń bẹ̀bẹ̀ ni ẹjọ́ ìkúnlẹ̀ abiyamọ yìí jẹ́ ni mo wà yìí a mọ̀ bí gbogbo ẹ̀ ṣe ń lọ ń bì báyìí bàbá yìí wà ń bì kò ṣiṣẹ́ kò ṣe nǹkan kan. ọ̀rẹ́ tó ti gbèsè lákàntì ẹ̀ Tinubu ẹ jọ̀ọ́ Tinubu ẹ jọ̀ọ́ torí Ọlọ́run Tinubu torí Ọlọ́run ẹ bá wa fi Sunday Igboho lẹ fún lákàntì ẹ̀ torí Ọlọ́run Tinubu ẹ jọ̀ọ́ pẹ́sẹ̀ Bọ́lá Ahmed Tinubu Àkànbí má ṣe báyìí Àkànbí jọ̀ọ́ torí Ọlọ́run Àkànbí jọ̀ọ́ ẹ bá ẹja pariwo kó ajá bẹ̀bẹ̀ sí lọ́rùn kó bá sí bàbá ẹ lẹ́nà ó máa ló ní fámìlì òní yóò kàn ṣe nǹkan ó kàn ká everybody lára lọ́wọ́ yìí ni kí ni bàbá yìí ṣe gbogbo àwọn nísìnyí ẹ wo Mọ́lámí gbogbo wọn náà free gbogbo wọn náà tó ń tì mọ́lẹ̀ gbogbo wọn tó ní kan lọ ti Sunday Igboho kan lọ mú kan lọ pa kan lọ ti ó ní mọ́lá síbò ní eléyìí kí ni máa yìí ṣe náà ṣé ẹlòmíín máa tó fẹ́ jáde fún rẹ̀ báyìí pẹ̀lú nǹkanṣe yìí. ẹ bá wa kọ àwọn náà wà bí wọ́n wà Tinubu ẹ jọ̀ọ́ Tinubu torí Ọlọ́run Yorùbáwùyí lórúkọ mi mo ń bẹ̀ yín mo fọlọ́run bá bẹ̀ yín gbogbo nǹkan tẹ́ gbójúlé mo fi bẹ̀ yín mo fi ya yín àbí bátùmọ gàjì mo fi bẹ̀ yín Tinubu Àkànbí ẹ bá wa release Àdìsá ó tó gẹ́ please Tinubu torí Ọlọ́run please à ń bẹ̀ yín ni. Ẹ jọ̀ọ́ Tinubu ẹ bá wa release máa yìí ẹ ṣeun sir God bless you sir. ẹ tó bá ti ń pè wọ́n ẹ bá wa bẹ̀ Tinubu bàbá Tinubu ẹ jọ̀ọ́ èyí ní 22nd of January 2026 mo fọlọ́wọ́n ọba bẹ̀ it's not easy láti take care àwọn ọmọ nílùú yìí it's not easy o ẹni tí mo repeat àkàrà ẹyọ kan àkàrà ìbò tó fi ṣe ìfiṣe tó tó fi 20 times owó school ọmọ easy nílùú tá a wà yìí ẹ jọ̀ọ́ kí ẹ tó máa wà á ṣiṣẹ́ kó má ṣiṣẹ́ dẹ̀ láwọn ọmọ ní higher institution ẹ jọ̀ọ́ Tinubu mo ń bẹ̀ yín ni ẹ káalẹ́ sà ẹ káalẹ́ bá gbóhùn sókè. ẹ kú ètò máa o. àjọ ń ṣe ni o. Ọlọ́run àwọn ògùn wa lọ́wọ́ o. àṣẹ. ẹsùn ọ̀rọ̀ tèmi ní lórí ètò tẹ́ ẹ̀ ń ṣe lọ́wọ́ yìí ni wípé ṣe rí bí mo ṣe wà ó máa ń dùn mí lọ́kàn mi pé ṣó yẹ kí àwọn èèyàn kan ṣe máa ṣe program láìṣe máa fi máa bẹ ọmọ Yorùbá láti fi ọmọ Yorùbá ìrun ẹ̀ láti fi sílẹ̀. àbí. ó máa ń dùn mí ó máa ń jẹ́ ìgbọ̀n ọkàn fún mi tí bá ń ro kinní yẹn because mo máa ń rò níro pé dàtí mi sọ pé àwa Yorùbá á fẹ́ràn ara wa rárá nìyẹn. so ní ìlú tá a dẹ̀ wà a mọ ohun tó ń ṣẹlẹ̀ a mọ̀ pé àwọn ẹ̀yà oríṣiríṣi ló kúnnú Nàìjíríà tá a wà nú ẹ̀ àwọn ẹ̀yà kan ọ máa ń support ara wọn ni ẹni tó dẹ̀ jáde síta kò ṣe pé nǹkan tó ń jà fún dáàsó olóyè kò jà fún ara ẹ̀ ó jà fún gbogbo ilẹ̀ Yorùbá ni nítorí pé ní táìmù tí wọ́n fi ń pa àwọn èèyàn ní gọ̀gọ́ngbà ẹ̀ kò sí anybody tó jáde síta. àbí èèyàn tó bá ń ṣòro tó máa wá dáràn. so ẹni dẹ̀ fi even nǹkan tí wọ́n ṣe yẹn ní ọ̀dọ̀ sí tèmi ẹni yẹn ọ́gìsì life wọn ni because nǹkan tí wọ́n ṣe yẹn èèyàn tó jáde síta tó lọ fèsì nǹkan bẹ́ẹ̀ yẹn kò ń ṣe nǹkan tó easy because wọ́n lè tẹ́lẹ̀ lọ́wọ́ máa ṣẹlẹ̀ sí wa tí wọ́n bá sọ pé nǹkan kan ò ní ṣẹlẹ̀ sí wọn báyìí lọ ṣe yẹn tí wọ́n bá ṣẹlẹ̀ sí wọn ń kọ́ èèyàn tó risk life ẹ̀mí ẹ̀ fún ìrun ẹ̀ tó wá di pé ẹ̀yà ẹ̀ ó wà lórí ipò wọ́n ṣe wá ń bẹ̀ wọ́n ń gbé kí wọ́n jọ kí wọ́n bá wọn fi sílẹ̀ kí ni ó máa ń sá bí pé lórí tẹ̀mí pé Yorùbá gan-an àwọn Yorùbá àmọ̀kọ́ tá à ń ṣe àwọn ọba nìyẹn káàkiri. ẹ jẹ́ ká máa bẹ Tinubu directly báyìí. láti jọ yìí. ẹ jẹ́ ká máa bẹ Tinubu directly two directly ká máa bẹ Tinubu báyìí. Esma ṣẹ́rí ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo bí tí mo fẹ́ gbé ọ̀rọ̀ yẹn gbà. ẹ bá wa ṣe kẹ́kẹ́ because èrò pọ̀ lórí kọ́ọ̀lù. ṣe mọ̀ pé àwọn ọba tí wọ́n lọ bẹ̀
àwọn ọba tí wọ́n lọ bẹ̀ tó bá pẹ́ lóòótọ́ àwọn ọba yẹn wọ́n fẹ́ ṣe iṣẹ́ lóòótọ́ wọ́n fẹ́ ṣe dáadáa ní bí wọ́n ṣe ń ṣe meeting wọn papọ̀ ní lọ́balọ́ba meeting ó yẹ kí a ti rí àwọn evidence bíi 3-4 pé wọ́n jókòó wọ́n sọ̀rọ̀ pé báwo la ṣe máa lọ bá ààrẹ sọ̀rọ̀ láti lè fi olóyè tí wọ́n bá ti lè ṣe ní gbangba ń gbé kí gbogbo ayé rí òkè ó yẹ kí wọ́n ṣe kinní yẹn kí káàdẹ̀ máa rí nínú ìgbésẹ̀ pé wọ́n ń ṣe bọ̀tẹ̀ wo ni wọ́n ṣe ń bẹ̀ kò sí tí wọ́n ń ṣe bàbá Tinubu náà òun náà títí ẹ náà lòun náà dùn níbi tó wà kò wọ́n Yorùbá kò wọ́n Yorùbá tó bá pààrọ̀ nílẹ̀ Yorùbá lẹ́nu kò sí kò tó kàn ṣé irú èèyàn bẹ́ẹ̀ yẹn lẹ́fẹ́ sọ fún pé kọ́ fòlẹ́ sílẹ̀ lórí social media tó fẹ́ gbọ́. Ọlọ́run àgbà kò sí. ọ̀rọ̀ Yorùbá kò ká wọn lára ibi tó wọn ti ń jẹ lọ́mọ. Ọ̀dà ẹ ṣe bàbá wa ká tún gbé kọ́lọ̀ lórí. ibẹ̀ ni wọ́n mọ̀. Ẹ ṣe ká tún gbé kọ́lọ̀ lórí. Ọlọ́run ràn wá lọ́wọ́ o. ẹ̀sìmá nǹkan tẹ́mi rí pé a lè ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí jáde kan sọ lẹ́ẹ̀kan rí pé kí gbogbo wa ká bọ́ sórí social media kí wọ́n ní kálukú máa sọ sórí social media ń gbé kọ́ fún olóyè Sunday Igboho ká lè máa post yẹ. If you can do video of 1 minute, do it. Send it to me. I will post it for you. I will post it for you. 2 minutes video. Yes. If you want to do 1 minute video, could have 30 seconds video. Tinubu, please free Sunday Igboho. Tinubu ever release Sunday Igboho. Sunday Igboho is not a criminal. Tá a bá ń ṣe international community máa rí àwa náà. Pásítọ̀ tó pariwo ẹni sọ̀rọ̀ bá mi pásítọ̀ tó pariwo tí wọ́n fi dá sí pásítọ̀ yẹn fídíò tó ṣe kò pé 2 minutes náà. Àmọ́ ara ẹni táṣẹ wà lára gbogbo ọmọ Yorùbá bẹ̀rẹ̀ sí ní ṣe fídíò 2 minutes 1 minute 30 seconds kó kákú bẹ̀rẹ̀ sí ní ṣe tiẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní máa post tiẹ̀ mo lè fi platform mi kalẹ̀ fún yín. Send it to me, I will be posting it. Send it to me, I will be posting it. You are in abroad, you are everywhere. Free Sunday Igboho, free Sunday Igboho. Àwọn ọmọ Igbo náà ṣe protest káàkiri gbogbo Nàìjíríà yẹn. Àwa ò lè ṣe protest. Ẹ yẹ ká tún ṣe àtúwọ́n lè ṣe protest ẹnu. Ó lágbára fún wa, ẹ bá gbóhùn sókè ọba mi. Yorùbá wo ilẹ̀ kújọ́ mẹ́ta. Ìjọ kan pẹ̀lú sà, ẹ bàbá mi ẹ̀ ní dáàmú. Ẹ pẹ̀lẹ́, ẹ kújọ́ mẹ́ta. Ìjọ kan pẹ̀lú. Àdìsá náà lẹ tó sọ̀rọ̀. Ìjẹ̀ṣà ni mí. Ẹ̀yin Àdìsá kan lè òkúta ẹ pọ̀ lọ́wọ́ mi. Ìjọba tó sọ̀rọ̀ Ìjẹ̀ṣà ni mí. Mo fẹ́ kẹ́ mọ̀ nǹkan mo fẹ́ kẹ́ mọ̀ ni pé ṣé bàbá Tinubu sọ pé òun ò mọ Sunday Igboho 101? Alẹ́ ni tó sùn lèèyàn máa ń jí àìjápin rọ́rọ́. Yorùbá ní ìka tó bá tọ́ sí múra fún ronú kí gbogbo ọmọ Yorùbá máa gbọ́ mi sìn. Èmi tí mo sọ̀rọ̀ Sunday lórúkọ tèmi náà. Sunday Adéníyì Gbòǹjẹ Adéníyì èmi Sunday Adéníyì Ìjẹ̀ṣà ni mí lọ́tún lọ́sì Ìbàdàn ni mo bẹ́ẹ̀sì tí gbogbo láìfò mi. Tinubu mọ Sunday Igboho ìkànnà fi ń ṣe Tinubu fi Sunday Igboho play politics fáwọn northern Nigeria ni. Àmì ìpínlẹ̀ UK ni mo wà gbogbo protest à ń ṣe ní UK gbogbo ẹ̀ ni mo wà tẹ́lẹ̀. Gbogbo mo ní picture tó wà lórí fóònù mi pátápátá. Tinubu fi Sunday Igboho ó fi ń play politics fún north and gbogbo ọba ilẹ̀ Yorùbá kò tẹ́ tó lè wojú Tinubu bá Tinubu sọ̀rọ̀. I'm telling you kò tẹ́ tó lè wojú àánú ti délé ayé I will be 60 years this year kò tẹ́ tó lè wojú Tinubu bá Tinubu sọ̀rọ̀. Gbogbo ìtàn ọmọ Yíbò ń ṣe yẹn ó fẹ́ Tinubu bẹ́ẹ̀ kí wọ́n play politics. The only thing tá ń sọ ni pé kí Tinubu kó bá wa tún Nàìjíríà ká. Nàìjíríà ò lè gbọ́ tí wọn ò ní ẹ̀jẹ̀ ènìyàn ní ara ni. Ṣé Tinubu ò ní ẹ̀jẹ̀? Ó lè kidnap Ṣèyí àbí kán kidnap Ṣadé ọmọ ẹ̀ kí Tinubu máa ṣèjọba Nàìjíríà. Ṣé Tinubu lè máa ṣèjọba Nàìjíríà tá máa kidnap Ṣèyí? Tinubu ọ̀rọ̀ pé ikú tó ń pojú báyìí ni òwe ńlá ló pa fún ni. Tí ikú ọ̀dọ́ jẹ́ ikú ọ̀dà oṣù tí Tinubu bá kú lálẹ́ nǹkan. Yíbo mi ò bẹ̀rẹ̀ kú Tinubu ọ̀rọ̀ náà níjọ́ kó kú o. Ọ̀pọ̀ ṣe tí mo ní kú ọ̀dọ́ jẹ́ kú ọ̀dọ́ oṣù.
ó ti dàgbà tí Tinubu bá kú lónìí kí ni ìdí ẹ̀ tí òbí fi Sunday Igboho lẹ̀ tí òbí máa fi Sunday Igboho play politics fún àwọn Haúsá ilẹ̀ Haúsá náà bí mi sí Kánò náà bí mi sí gbogbo àwọn Ìjẹ̀ṣà àmọ́ ṣòṣò máa lò. Deliberately ni Tinubu ń ṣe Tinubu close má bàbá Ládọjà wọ́n náà wọn àwọn ọmọ wọn dáadáa tẹ̀gbọ́n tàbúrò ni wọ́n. Ó ti Sunday Igboho play politics but tọ́lẹ̀ mi bá gbà lónìí tí Haúsá bá débẹ̀ tàbí tí Fúlàní bá débẹ̀ tàbí ọjọ́ fọ́nmẹ́ fi Tinubu ọmọ fi Sunday Igboho lẹ́mọ̀. Ẹ má jẹ́ ká tara wa jẹ́ àkàn tara wa jẹ́ ni. Ẹn tó burú náà ẹn tó máa sọ fún ló ń bẹ̀rẹ̀ kó lọ pé ìkànnì. Ìkànnì Tinubu àmì ìkà pọ́nbẹ́lẹ̀ ní Tinubu. Ìkà pọ́nbẹ́lẹ̀. Tọ́wọ́tọ́wọ́ tí òun ló lẹ̀ ní ara ẹ̀ ní tí òun ló ní ẹ̀mí ara ẹ̀. Wọ́n para wọ́n gba ọgbà wọ́n take ransom wọ́n everything. Wọ́n pa ọmọ Yorùbá lójoojúmọ́ wọ́n reduce population wa. Nígbà tó ń bẹ̀rẹ̀ wàhálà yẹn ní sọ fẹ́gbọ́n mi because èmi náà àwọn tí a jọ àwọn ọ̀rẹ́ mi pọ̀ ní UK mi mo sọ fún wọn pé àwọn Fúlàní fẹ́ kọ́ọ̀sì chaos sílẹ̀ Yorùbá ni. Àwọn Fúlàní wọ́n fẹ́ fẹ́ di pa wá ni. Àwọn Fúlàní fẹ́ jẹ́ kíyàn múlẹ̀ Yorùbá nígbà tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ àwọn kan máa pààyàn yẹn. Ká máa ní àwọn èèyàn jáde níbi 4 or 5 years ago mo ní nǹkan tó fẹ́ ṣe nìyẹn. Ó dẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ẹ má jẹ́ ká tara wa jẹ. Mo pín fún Sunday Igboho because ẹni tó kúrò ní ọlá olówó ọlọ́rọ̀ ní Sunday Igboho bílíọ̀nìà ó wọnú gbó ti àwọn Haúsá lọ nítorí tèmi àti Tinubu tó bá di ọ̀la ta ló sọ pé Fúlàní ò lè pa ọmọ Tinubu lọ́la tó bá kò sẹ́ tí Fúlàní ò lè pa wọn ò lè pa tí wọn ò lè pa ṣe yìí àbí wọn ò lè pa ọmọ ṣe yìí lọ́la tó bá pàdé ẹ lójú ọ̀nà. Tinubu wíkẹ́ẹ̀dì nìdí àjọtí ẹlẹ́dẹ̀ẹ́ká tẹ̀ máa tara jẹ wọ́n bẹ̀rẹ̀ máa jẹ́ ká máa bẹ Tinubu máa jẹ́ ká máa bẹ Tinubu ẹ̀ tí kú bá pa lónìí nǹkan tí Fúlàní bá dé á ní kí ló tọ́ ọmọ ìyá yóò tètè sílẹ̀. Ṣé ká bẹ Tinubu ṣé support ká máa bẹ àbí ẹ support ká máa bẹ. Ilé ẹ̀ support ká máa bẹ ìka ní ìka. Ẹ ṣeun sà. Ọlọ́run abẹ́ ìfẹ́ fún gbogbo Tinubu bọ́lá ṣe máa tọ́ fún ìrọ̀ ènìyàn Ọlọ́run máa tọ́ fún ìka ní. Ẹ ṣe my dear sister God bless you. If you support Kabir Tinubu, ẹ bá wa kọ sí comment section, ẹ bá wa sọ pé Tinubu please free Sunday Igboho. Ẹ̀yin tẹ́ ẹ bá support ní opinion tí yín ni, ẹ dẹ̀ bá wa kọ sí comment section pé ẹ̀yin no support. Bàbá yà ti pè yín padà because mo fẹ́ sọ̀rọ̀ pẹ̀lú àwọn tí wọ́n sọ pé ká má bẹ̀ Tinubu. Ẹ send the request padà kí n tún yín gbé mi mo yẹ invite. Ẹ send the request, ẹ bá send the request máa gbé yín wọlé. Bring me up. I don't know how to bring you up o. Bá wa gbóhùn sókè sà. Hello ìyá mi. Ẹ káàbọ̀ sẹ́ bá wa gbóhùn sókè. Ẹ ṣeun gan ni tẹ́ fún mi pè é kálẹ̀ kú ètò. Ẹ ṣeun. Ṣé ẹ rí brọ́dà wa tó sọ̀rọ̀ tán lẹ́ẹ̀kan ẹ̀wọ̀n ní sọ̀rọ̀ tán láṣẹ ìtumàrí. Ṣé ẹ rí he has said the whole thing. Ṣé ẹ rí tá a bá ń bẹ Tinubu it's like pé à ń fira wa ń ṣe yẹ̀yẹ́ ni. Sorry to use that language. That's fine. Ṣé rí nǹkan tí ẹ kiri pé almost gbogbo àwọn first class ọba nílẹ̀ Yorùbá ni olóyè ti lọ sí ọ̀dọ̀ wọn pátá. And up till now, even till ẹni tó jẹ́ kó tún jẹ́ bí bàbá fún olóyè, which is the current king ní Ìbàdàn. Ṣé pé kò sí kankan tó kò sí, there is no any good outcome tó jáde. Fine, they may be wọ́n lè máa bá bàbá yẹn sọ̀rọ̀ ní one on one, that is Olúbàdàn. Wọ́n lè máa bá olóyè sọ̀rọ̀ one on one lẹ́yìn. But ní gbọ́ concerning his matter on Nigeria, ní gbọ́ nǹkan kan nítorí pé nǹkan tí Tinubu sọ fún wọn. Hello ma. Àwa pẹ̀lú yín à ń gbọ́ yín sà. Nǹkan tí Tinubu, that is the instruction he gave to them. It's like wọ́n sọ fún yàn wípé kéèyàn gbójú ń bẹ̀. Tinubu fi ọ̀rọ̀ olóyè ó fi ń play game pẹ̀lú àwọn northerners. Ó fi ń play politics yìí.
if not so ẹ̀yin náà ẹ jẹ́ ká fojú inú ara wa wò ó nígbà tí èèyàn kan dìde tó sọ wípé don't kill my people again and ó tún lọ sí ilé ẹjọ́ wọ́n arrest ẹ̀ ó lọ sí ilé ẹjọ́ ó tún win at the end of the day up till now everything turn cease nípa ẹ̀ wọ́n release ẹ̀ àwọn Fúlàní dẹ̀ ń pa lógún lọ́gbọ̀n every blessed day and those people they are walking up and down kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ ní one time ago olóyè make a statement kan olórí burúkú àmì kan jáde ó lóun fẹ́ listen sí statement yẹn dáadáa kó n tó mọ tó máa sọ. now àwọn olórí burúkú Fúlàní tó ń pààyàn kiri ó dàbí pé òun ò tí ì gbọ́ nǹkan kan nípa wọn rárá ìyẹn àmì yẹn kò tí ì gbọ́ nǹkan kan nípa wọn. Gumi lọ up and down nínú Nàìjíríà wa yìí ó ń defend àwọn tó ń pààyàn every blessed day Tinubu ń gbọ́ ó ń rí single arrest is made on them. We don't need Sherry. Olóyè gan fúnra wọn mọ̀ wípé àwọn ò nídìí láti bẹ anybody mọ́. Wọ́n mọ̀. If not so, gbogbo àwọn ọba yẹn àwọn fúnra wọn á ti lọ bá Tinubu bọ̀ Tinubu ti sọ fún wípé kán jókòó ara wọn. Tinubu ń play game ni pẹ̀lú àwọn northerners. Ẹ jẹ́ kán máa play game wọn lọ. Ibi tó ń bá play ẹ̀ dé pẹ̀lú ẹ̀mí àwọn ọmọ Yorùbá gbogbo àjọ máa rí. Ṣé ẹ̀jẹ̀ wá rí ẹ sọ̀rọ̀ ẹ make statement kan lẹ́ẹ̀kan nípa Yorùbá àti Oòduà kìnnìkan ìyá mi ẹ má make statement yẹn mọ́ nǹkan gbogbo ọ̀nà ọmọ tó ń ṣe gbogbo ẹ̀ ti sọ àwọn politics tí wọ́n ti shift àwọn politicians àwọn tó ń fẹ́ fi dá gbogbo àárín wa rú wọ́n ti tì wọ́n sí wa láàárín. Ẹ wá àwọn tó gbé ìṣòro yìí dìde àwọn ìṣòro Yorùbá Oòduà yìí tán lọ gang up níbì kan tán sọ wípé kán máa gba Yorùbá nation yẹn wípé Ọ̀yọ́ ni Yorùbá àwọn ipò yẹn ni wọ́n jí àkíní yìí up ibẹ̀ ni gbogbo ìṣòro yìí ti bẹ̀rẹ̀ and I know it's a game. God bless you. Mo mọ̀ wípé nǹkan tó wá fi dálẹ̀ náà lélẹ̀ so don't use it with them. Olóyè dẹ̀ dìde Olóyè dẹ̀ ó dẹ̀ make a proclamation. Let's follow what he said. Àwọn ọmọ ìṣòro tó ń bá kiri. Ẹ ṣe bàbá wa. Ẹ ṣe máa sọ pé ìnìkan lẹ́ni Yorùbá. Orúkọ tí gbogbo wa ti ń jẹ́ tí gbogbo wa bá lẹ́nu àwọn bàbá wa. Ẹ lọ ìwádìí lọ́sàn-án orúkọ ìdílé. Bàbá wa ẹ má tún lọ síbẹ̀ yẹn, iná tún ti ń jẹ, iná tún ti ń fọ́lò wọn nìyẹn. Ẹni tí mẹ́wùn kẹ́nìbọ̀dì sọ, káfí rí freedom ní tiwa. Simple. Ẹ ṣeun gan ìyá mi. Ẹ ṣeun gan àmbàbọ̀, ẹ ṣe gan mo dúpẹ́. Wọ́n ní breaking news. Lasun Ikotun under Fulani attack now scores dead. Lasun Ikotun under Fulani attack now. Many scores dead. Tí kò fanlẹ̀. Ifá tí ń ṣe. Ibo ni Lasun Ikotun wà? Ibo ni Lasun Ikotun èmi mọ̀ bí tó Lasun mo ṣàpè Ikotun mo pé ilẹ̀ Yorùbá ló wà. Ẹ tẹ́ bá mọ̀ bí tí Lasun Ikotun wà ẹ bá wa kọ sí comment section ká pin ni. Wọ́n ní Ikotun under Fulani attack now. Kí ni time Nigerian time nísìn to 10. Bàbá wa kan sọ̀rọ̀ wọ́n ní ẹ jẹ́ ká pe wèrè lọ́kọ ìyàwó kó jẹ́ ká rọ́nà lọ. Tá bá ní ká má bẹ̀ Tinubu ẹ̀yin tẹ́ sọ pé ká má bẹ̀ mi ò against yín o mi náà kàn fẹ́ mú tèmi wá ni o okay ẹ má yẹ kí sọ pé tá bá ní ká má bẹ̀ Tinubu èmi ń bẹ̀ Tinubu kó fi Sunday Igboho sílẹ̀ mo wá tó hàn gbogbo ọmọ Yorùbá pé bójá 1 minute video 30 seconds video kó ní kálukú máa ṣe mo ẹni táṣẹ wà tá bá ní Tinubu fi Sunday Igboho play game àwọn tí wọ́n pa Nàìjíríà náà wọ́n fi ẹ̀mí wọn play game ni àwọn kan máa pa ayé Jonathan àwọn ká mọ sí bọ́gẹ̀ sí o tí Buhari bá débẹ̀ ó bá ṣe kinní kan gbà tí Buhari débẹ̀ ó worst Buhari ò ṣe dáadáa èmi ló kàn tí bá débẹ̀ ṣe tí màá sọ pé ló máa di chief security officer kinní kan ó máa handle security Nàìjíríà ṣe tí màá ti Buhari àti Tinubu débẹ̀ ń sìn ó worst. They will continue to play game with the life of Nigerians. That is Nigeria politics of today.
bẹ́ẹ̀ tá bá wá ní kí Sunday Igboho wà lẹ́yìn odi mi mọ̀ bóyá ẹ mọ̀ bó ṣe máa ń rí kí ẹ tó ti ń náwó tó ti mú owó nínú owó kó máa wá wojú kó tó náwó mi mọ̀ bóyá ẹ mọ̀ bó ṣe máa rí olóyè Sunday Igboho gbogbo nǹkan tó access ẹ Nàìjíríà ló ṣe sí because ọmọ Nàìjíríà rere ó nífẹ̀ẹ́ Nàìjíríà tó bá ti pé wọ́n pa àwọn èèyàn wa wọ́n máa sọ̀rọ̀ náà wọ́n pèsè lé gbogbo àkáǹtì ẹ̀ Sunday Igboho wà lẹ́yìn odi ẹni èmi ìfẹ́ tó pé ẹni ká má bẹ Tinubu èmi ń bẹ Tinubu nítorí pé tí bàbá kí ló kọ pásítọ̀ tó wà ní Benue State ní Plateau yẹn tó wẹ́pẹ́ bàbá yẹn náà sọ pé wọ́n fi àwọn tó pa wọ́n fi ń play game ni wọ́n fi àwọn tó pa wọ́n fi ń play game ni Trump tó wá sí Nàìjíríà ò ní wá sí Nàìjíríà o gbàmígbàmí lèèyàn máa ń gbà ẹnìkan ò kí ń gba méṣẹ̀mérò wọ́n máa ń pe kíní kan ní àṣerílégbé àwọn kan wà tó wọ́n pe ní àṣeráyégbé àwọn kan wà pé jẹ́ ráyè lọ jẹ́ rí tèmi ṣe Ọlọ́run máa gbà wá mi ní kò sọ Ọlọ́run o ṣùgbọ́n àwọn kan wà tó bá bẹ́ sí wọn wá pa ẹ́ Ọlọ́run adẹ̀ fọwọ́lẹ́rán máa wò tábàlà adákẹ́ àfọwọ́lẹ́rán wọn á fòlóyè play 2027 game tó bá di 2031 bóyá Tinubu wa tó fa ẹlòmíín lẹ̀ wọ́n á tún continue láti máa fi play game lọ ni wọ́n máa continue láti máa fi àwọn eléyìí ò gbọ́ nánà wọn ò gbọ́ nǹkan kan ṣáwọn Tinubu yìí wọn ò gbọ́ ṣinṣin bet àmọ́ ẹnu ẹni táṣẹ wà fídíò tí pásítọ̀ yẹn ṣe ń jọ yẹn tí Trump rí kò mọ̀ pé fídíò tó máa ṣe nìyẹn èmi ṣe show 3 hours nísìn Trump lè máa rí àmọ́ ọmọ Yorùbá tó máa ṣe fídíò 30 minutes tí Trump máa rí tó máa ní òun ní interest lórí máa yìí because 30 seconds not àbí fídíò 30 seconds tí Trump máa wá gbá 30 seconds fídíò yìí òun dẹ̀ wo comment lábẹ́ táwọn èèyàn kọ free Sunday Igboho who is that Sunday Igboho tó máa wá láwọn fídíò pa àwọn ìbá ti ṣe Sunday Igboho is not a criminal Sunday Igboho is not a criminal fún mo ní interest lórí kéèsì wọn Tinubu ní nọ́mbà Trump ní nọ́mbà Tinubu bó ṣe máa wá pera wọn pé tọ̀ máa yí àwọn Yorùbá ní kò ń ṣe criminal kí ló dé tó wà lẹ́yìn òdi pálámọ̀ táṣẹ wà lára rẹ̀ tí pọ́njú bá pọ̀ lápọ̀jù ó lè mú born again ìṣẹ́ṣó tó bá ṣe fídíò Sunday Igboho pé ló ń fa bọ́ kì í ṣe ìdójútì fún Sunday Igboho nìkan o fún gbogbo ìran Yorùbá and the next generation to come wọ́n máa sọ títí dọ̀la wípé ìran kan wà tó pé ìran Yorùbá nítorí pé bílíọ̀nìà kan láàrin wọn ó dìde pé kó má pa wọn mọ́ wọ́n dẹ̀ rẹ́ndẹ̀ useless níbi pé ó lọ ń fabọ́ ní Germany àbó lọ ń ṣe security ní Germany Ọlọ́run má jẹ́ ká rí bẹ́ẹ̀. ẹ bá wa gbó sókè. tẹ bá ti wọlé máa bá wa mute tẹ bá fi ń gbọ́ wa tẹ bá ti wọlé tẹ bá fi ń gbọ́ máa bá wa mute ẹ. ẹ bá wa sọ̀rọ̀ lórí TikTok ẹ jọ̀ọ́ tẹ bá ti ń wọlé tẹ bá fi ń gbọ́ ẹ bá wa mute ẹ kẹ́ lè sọ̀rọ̀ lórí phone lórí TikTok ẹ sọ̀rọ̀ ẹ tá gbé wọlé yẹn bá wa sọ̀rọ̀ ẹ dáhùn. màá gbé yín wálẹ̀ o. Ọlọ́run aṣọ yín dé mi ò ráyè gbogbo yẹn bí wọ́n ti máa ń gbéyàn wálẹ̀ mi ò ráyè gbogbo ẹjọ́ pọ̀lápọ̀lá ẹni tẹ bá ti wọlé tẹ bá ti gbé yín wọlé ẹ sọ̀rọ̀ ẹ máa send request a máa gbé yín wọlé ẹ máa play nǹkan míì mo ò ráyè gbogbo yẹn Alimosho area Ìyànà Ọba ló wà under attack oh wow Alimosho area Ìyànà Ọba last university at Okokomaiko at Lagos ni ẹ bá wa gbóhùn sókè ẹ ṣeun ẹ gbóhùn sókè lórí fóònù o. Hello. Yes sir wọn ló wà under attack tẹ bá láwọn èèyàn lọ́nà ọbẹ̀ pé wọ́n o ẹ bá wa gbóhùn sókè à ń gbọ́ yín sà. ṣé ń gbọ́ mi. à ń gbọ́ yín sà. ẹ jọ̀ọ́ mọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ń sọ ẹ jẹ́ ká bẹ Tinubu ẹ jẹ́ ká fi Ọlọ́run ọba
Sunday Igboho sílẹ̀ àbẹ̀là ń bẹ̀ òsì. Àjọ nítorí Ọlọ́run gbogbo àwọn tó wà níkan yìí ẹ bá fẹnu sí ká bẹ Tinubu kó lè fi Igboho sílẹ̀ torí aláàánú gbogbo wa nìyẹn. Àdèkejì ajé ká tún bẹ Mákindé governor of the state. Ẹ jọ ẹran èèyàn sí Mákindé governor of the state ni kó lè bá tú Ìgbòho sílẹ̀ kó bá fi sí pé Ìgbòho tí a ti tú sílẹ̀ ó ti wà ní freedom o pèsè owó tẹ̀gbọ́n o ẹ̀yẹ́ ká bẹ Mákindé àti olórí gbogbo Nàìjíríà ìyẹn ni Bọ́lá Tinubu ìbá ọ̀rọ̀ mi sí gbogbo wa jẹ ojú wa gbogbo gbọ́ ọ. Ẹ ṣeun. Ẹ ṣe bàbá wa ẹ ṣe gan ni bàbá Tinubu kò kí ń ṣe àsọdùn wípé gbogbo àwọn tí wọ́n ní Sunday Igboho lára gbogbo wọn náà wà àti tí wọ́n ti jẹ gbogbo wọn tán at least 60% wọn àwọn náà ti tọkọrọ wò ìdá Buhari ti kú ti pẹ́ or fresh Buhari ṣe kú Buhari ti kú Ṣèyí Mákindé náà tó pé ìlú náà ti wá attack Sunday Igboho tó lóun ò mọ̀ sí òun náà ti ní problem wọ́n ti gbọ́ EFCC ti gbóná lọ sí kóòtù nísìn bàbá Ọbásanjọ́ tó kọ̀ tí ò dá sí ọ̀rọ̀ olóyè Sunday Igboho bá ṣe pé tó àwọn náà ti ń fèsì tí wọ́n ní sí everybody ló ń bú wọn káàkiri Malami Agaganga tó dúró ní Sunday Igboho lọ́rùn báyìí pé wọ́n gbọ́dọ̀ gbé láti Kótọ́nù wá sí Nàìjíríà kó lè bá àpá jẹ ìran máa ń pààyàn jẹ ni ẹ wo ìdààmú tó bá Malami nísìn bàbá Tinubu ilẹ̀ Yorùbá le púpọ̀ o èyí náà dẹ̀ mọ̀ ẹ mọ̀ wípé tábàtà fẹ́ pa yín tẹ́ sá lọ sẹ́yìn òdi Ọlọ́run já okùn ẹ̀mí Àbáṣà ó já okùn ẹ̀mí Àbáṣà lẹ fi sá padà wọlé ó fẹ́ ẹ̀yin gbà ó fẹ́ pa yín ẹ̀yin sá lọ ó fẹ́ pọ̀ Ọbásanjọ́ ó fẹ́ pa Díyà ó fẹ́ run gbogbo ilẹ̀ Yorùbá tán oníkálukú ló mọ̀ Yorùbá ẹ mọ̀ pé ilẹ̀ Yorùbá Ọlọ́run kábíyèsí Ọlọ́run a kò rí mẹ́mbà pàtó sọ pé bàbá wa Àwùjalẹ̀ tí wọ́n ní wọ́n lọ kí kọ́lọ́mà wa fi ọ̀run kẹ́ wọn káwọ́ rere wọ́n máa jẹ nímọ̀ rẹ̀ tí wọ́n lọ sọ ọ̀rọ̀ Abacha wọ́n ní kó lọ gbé Ghana must go fáwọn bàbá Àwùjalẹ̀ kọ́nà tó kú ní o wọ́n lọ gbé Ghana must go wá wọ́n láwọn sọ fún Abacha wípé I am not here to sell Diya I am here to see my son bàbá Àwùjalẹ̀ kọ́ ló fọ́ kóòdì wọn bí Díyà o General Díyà wọ́n lọ bá nínú ilé wọ́n bá Díyà sọ̀rọ̀ wá ó máa kú òmí bíi ẹni tó bá sọ pé ò ní kú o tó bá tó máa pẹ́ ó ló máa fòkùn ẹ̀mí ẹ̀ ó ló máa já okùn ẹ̀mí ẹ̀ ni ẹ wo ló gbàsìgbò lọ́tún ló sì mọ̀ pé ẹ̀yin náà gba àwọn tó gbogbo àwọn bàbá onífìlà funfun Èkó yẹn wọ́n máa ṣaṣẹ́ fún yín kò ní pàṣẹ Tinubu ọmọ wa ní kò ní oníkálukú máa ṣiṣẹ́ fún yín wọ́n padà já okùn ẹ̀mí Abacha Ọlọ́run alálẹ̀ ilẹ̀ Yorùbá ó fọwọ́ sí pé ẹ̀mí Abacha ó já pàwù lójijì èyí ń ṣayé lẹ́nu Ọbásanjọ́ náà ń ṣayé bàbá Tinubu kí ló dé kí ló tẹ̀ wá mú tẹ̀sí mú Sunday Igboho kí ló tẹ̀sí mú sẹ́yìn òdì ẹ bá wa gbó sókè lórí TikTok kí ló tẹ̀sí mú Sunday Igboho dání mi ò fẹ́ sọ negative thing o mi ò fẹ́ sọ negative thing ṣùgbọ́n ilẹ̀ Yorùbá ní agbára púpọ̀ ẹ gbó sókè lórí TikTok o. Ẹ máa sún mi nílé yìí ká gbé yín wọlé kẹ máa sọ nǹkan míì màá gbé yín wálé padà ní òótọ́ mi ráyè o jẹ́ kí n pe ẹnì padà. Lisa ṣe wà ń bẹ̀ lórí TikTok abẹ́ẹ̀ sí ń bẹ̀ TikTok yẹn ọkùnrin tí ẹ share fídíò lórí TikTok àbí mi mọ́ tó ti ń wò Lisa I'm sorry I'm gonna bring you down ráyè gbogbo yẹn. Ọlọ́ba yín ojú ẹ̀ gbogbo àtọ̀ yín o ọmọ Bàtálá wò lélẹ̀ ọmọ Bàtálá má pọ̀ lọ́wọ́ mi o àwọn ọmọ Bàtálá
Please, if I bring you up again, please talk with me. Ẹ sọ̀rọ̀ ní ẹjọ́, mo fọlọ́run bá bẹ̀ yín ni. Ọmọ pé nọ́mbà kíní síta jàre, èèyàn pọ̀ lórí kíní. Àlùwàsí àbí kí ló kọ yẹn gbérùn sókè. Ẹgbọ́n sókè. Kàwọn bí ọ̀dọ̀ ministry yẹn ti ń wá. Àlùwàsí ẹgbọ́n sókè. Hello. Hello, ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ wọn. Ẹ kálẹ́ sà o, ẹ kálẹ́ à ń gbọ́ yín o. Ẹ sùn ẹ kú iṣẹ́ ẹ kú ètò. Ẹ ṣeun. Ọlọ́run á gbà fún wọn. Àṣẹ Èdùmàrè. Hello. À ń dá yín lóhùn àṣẹ o, à ń dá yín lóhùn o. Ọlọ́run á gbà fún ọjọ́ ní tiwa. Sẹ́ni nǹkan tí mi kàn rí bẹ́ẹ̀ ni pé gẹ́gẹ́ bí nǹkan tẹ́ ẹ sọ, ó dáa pé bóyá ẹ̀mí orí ẹ̀mí ni. Tí ẹ sọ pé bóyá kí gbogbo wa ṣe ranting àbí kí ni wọ́n máa ń pè we have a challenge. Ẹ jẹ́ ṣe 30 days challenge. Fún olóyè Sunday Igboho 30 days challenge starting from tomorrow 23rd. So ẹni tó bá lè sọ ààrẹ tí ó lo kinní yẹn so a lè tàgì ẹ so gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ìyẹn number 1. Number 2 ni pé àwọn tá a nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho mẹ̀kúnnù ní gbogbo wa kọ́nà ṣàánú wa kọ́nà jẹ́kẹ́nu wa tọrọ kọ́nà jẹ́kẹ́nu wa tọrọ ó tí mo rí pé ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nìyẹn kọ́nà aláàánú jùlọ kọ́nà wọn bá fi ìfẹ́ mẹ̀kúnnù sọ́wọ́n tó jó lórí wa lójú. Irú ń tẹ́sán lẹ́ẹ̀kan sí pé wọ́n ti àtàkì kìíní jọba rí báyìí kò dáa. Ẹyẹ kí n tiẹ̀ post ẹ̀. Bí mo yẹ bẹ́ẹ̀ sọ̀rọ̀ Ọlọ́run ní jẹ́ kó gbọ́ kó lè mọ iye ọ̀rọ̀ tí mo sọ. So nǹkan tèmi kàn rí bẹ́ẹ̀ nìyẹn. Ẹlẹ́kẹta ń bẹ̀ ẹ̀bẹ̀ là ń bẹ̀ òṣìkà ó lè jẹ́ kéèyàn rí ayé gbé. Tí mo wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀ wọ́n bóyá Ọlọ́run á bá jẹ́ bá a kó sí wọn lọ́kàn. Bá a kó sí wọn lọ́kàn. Ọlọ́run á jẹ́ kán gbọ́. Ẹ máa bẹ́ẹ̀ tó bọ̀ nítorí mo ń drive ní mi tẹ̀ wọ́n pé mo ti wọ. Ẹ ti wọlé. Mo ti wọlé. Ẹ ṣe gan bàbá. Bá ti bá tún délé màá tún kọ̀ntínú ọ̀rọ̀ rẹ̀. Ó dà kò sí wàhálà Ọlọ́run aṣọ yẹn ní ṣìwà. Ẹ bá gbó sókè lórí fóònù. Hello ìyá mi. Yes sir. Ẹ kú ètò. Àjọ ń ṣe ni. TikTok ẹ bá fún àṣẹjú kan lórí fóònù TikTok àṣẹ Èdùmàrè. Ẹ bá wa pọ̀ tap lórí TikTok náà. Ìbéèrè tẹ béèrè ní fẹ́rẹ́ jógí yẹn òun ni mo fẹ́ sọ̀rọ̀ sí. Ẹni pé kí ni ṣé wà lẹ́sẹ̀ béèrè yẹn pé ṣé kí ni Ìgbòho ṣe tí mo ti fẹ́ fi olóyè lẹ̀. Àti ẹ̀bẹ̀ pé kí ló ṣe mọ́ kán ṣàbá wa fílẹ̀ ni kó bá wa gbéṣẹ́ kó lákàntẹ̀ kán bá wa fílẹ̀. Tó nǹkan tẹ́mi fẹ́ sọ̀rọ̀ lé lórí gan-an òun ni pé èmi ti jókòó mo ti ro gbogbo ẹ̀. Bí wọ́n ti lọ àtáàkì olóyè gan-an ó jẹ́ ẹni pé àwọn màá tá ń pè bàbá wa yìí gan-an àwọn ló wà behind it. Because mo wo prógráàmù máa kan ní ìrọ̀lẹ́ yìí sí nǹkan ìdítẹ́ǹtì tó sọ ní pé kí ni olóyè ṣe pé ṣé olóyè tí ì ṣètò àwọn Boko Haram tó jẹ́ Boko Haram terrorist bandit gbogbo ẹ̀ yìí pé ṣé olóyè tí ì ṣètò yẹn ni tó jẹ́ pé wọ́n yìí sì sí pé wọ́n máa release àwọn 70 yẹn náà àwọn tó jẹ́ pé ó ní kò sẹ́ tó lè sọ ọ́ máa release wọ́n máa ṣe bóyá pé àwọn ọ̀gá wọn ló fẹ́ God bless you bàbá mi àwọn ọ̀gá wọn ló fẹ́ release oníkòtò tó lè sọ máa release. Àwọn ọ̀gá wọn tó jẹ́ pé wọ́n strong ni wọ́n fẹ́ release wọ́n fẹ́ ṣe pàṣípààrọ̀ wọ́n dẹ̀ sì sọ wọ́n dẹ̀ yìí sì pé kò sí nǹkan tó lè stop wọn pé kí wọ́n máa release wọn láti pé ilé ẹjọ́ ti ní pé kí wọ́n release wọn. Ìmọ̀ yẹn wá sọ pé tó lóye bẹ́ẹ̀ sì ṣe half nǹkan tí àwọn pípù yìí ṣe tó dẹ̀ jẹ́ pé gómìnà dúró fún wọn. Gbogbo àwọn kí lorúkọ gbogbo àwọn tó lẹ́nu lọ́wọ́ ní gbogbo wá sínú TV wọ́n ní wọ́n gbọ́dọ̀ dialogue pẹ̀lú wọn ni wọ́n gbọ́dọ̀ dialogue pẹ̀lú wọn ni. Ẹ wá wo àwọn Yorùbá leaders wa àwọn Yorùbá elders wa whatever tó pera wọn. Kò mà sẹ́nibọ̀dì tó máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Ìgbòho gbogbo títí wa a máa láti underground. Ṣé àwọn ṣe tí wọ́n underground ni? Torí ẹ̀rọ jẹ́ kèmí ní conclusion tẹ̀rí àwọn tó mú conclusion tèmi ní o
lọ́dọ̀ tèmi ò lè rí accept bàbá wa leaders ẹ máa join challenge Akínbẹ́lẹ́nu Dìjà Ọ̀gànjọ́ as in free Sunday Igboho 30 days challenge ṣe support ẹ. Yes, yes, so I mean, we should all do it. 1 minute, 30 seconds. Send it to me. I will post it on my Facebook. I will post it on YouTube. I will post it everywhere. We should continue posting and sharing it. We should continue posting and sharing. Free Sunday Igboho. Baba Tinubu eje free Sunday Igboho kò ṣe criminal. About ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ká wá bẹ̀rẹ̀ sí ní rojọ́. O ní wèrè o lẹ́nu. Ìyá máa jẹ́ gan o. O lówó o lóògùn ẹ o tún lẹ́nu. Lọ́ dìgbò wo mú. Kí á lóde tó máa tó fẹ́ fi lè tó lè. Àwọn kan náà dìímù so àwọn máa fẹnu wá jà ní. Bẹ́ẹ̀ ni o ẹ jẹ́ ká wọ́n fọ̀ rí tó. Ẹ ṣe gbọ́ Ọlọ́run máa ràn wá lọ́wọ́. Àṣẹ Prince bá wa gbóhùn sókè à ń bá bọ̀ sà. Prince bá wa gbóhùn sókè o. Ìyá mi ẹ kú ètò. Àjọ ń ṣe ni sà. Ẹ kú ètò ń bẹ̀. Mo kí gbogbo àwọn ìyá wa tó ti sọ̀rọ̀. Ṣé ń gbọ́ mi dáadáa? Ṣé ń gbọ́ mi bẹ́ẹ̀? À ń gbọ́ yín sà, à ń gbọ́ yín ibi tẹ̀kàn wà yẹn ó láriwo ni. Mi ì gbọ́ ká ẹ sọ̀rọ̀ ni. À ń gbọ́ yín sà. Ṣé rí lọ́dọ̀ ti tèmi nǹkan tó ń ṣe wá pọ̀ o. Ṣé rí àwọn tí à ń sọ yìí tó wà lókè yìí